nílé ẹrú retí sunkún àti a wà ní Ìwó Olódù ọba, à ń lọ sáàfin ọba Tẹ̀lú. Láàfin ọba kábíyèsí Tẹ̀lú 1 Olúwo tìlú Ìwó, ọba lolúwo, ọba tó jáde láti inú ìdíran àwọn ọba ni. Olúwo Tẹ̀lú 1 yìí ńlá fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò nípa tí wọ́n pè ní Yorùbá gan-an. Mo fẹ́ kẹ́ ẹ fìdílé nǹkan o, mo fẹ́ kẹ́ ẹ fìdílé nǹkan o, kẹ́ ẹ jókòó dáadáa láti gbọ́ ohun tí wọ́n ń pè ní Yorùbá lénìí. Kábíyèsí Olúwo, mo kí yín púpọ̀ púpọ̀ o, ẹ káàbọ̀ sí orí ètò wa tèní o. Kábíyèsí Olúwo ọba Ìwó, ẹ bá ń kí gbogbo àgbáyé tí wọ́n ń gbọ́ yín. A kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire. Kábíyèsí ẹ sọ̀rọ̀ òkè díẹ̀. A kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tí à ń pè ní Yorùbá, tá a sì tún lè máa pè yín ní gẹ́gẹ́ bí orúkọ yín, ẹ̀yin ọmọ Ádámà. Ọlọ́run wà pẹ̀lú yín. Ire, àánú, ayọ̀, ọlá, ọgbọ́n tó wá ju ti gbogbo ohun tí ẹ̀dá ti mọ̀ lọ yóò máa jẹ́ ti Olódùmarè, yóò fi jogún ẹ̀ fún yín. Irú ọgbọ́n táyé ò rí rí, ọgbọ́n tó ju owó lọ, ọgbọ́n tó ju ọlá lọ, nítorí ẹrú ọgbọ́n ni owó jẹ́, ẹrú ọgbọ́n lọ́lá jẹ́. Tọ́lọ́run bá ti fún ọ lọ́gbọ́n, gbogbo nǹkan tó wà láyé yìí òun ni yóò rọrùn fún ọ. Kábíyèsí ẹ tuntun gbé ẹrú ọgbọ́n lówó, ẹrú ọgbọ́n lọ́lá. Bẹ́ẹ̀ni. Bó o ló ṣe jẹ́ ẹ sáà wò. Nígbà ọba lọ́gbọ́n tó bá ju ti gbogbo ayé yìí lọ, ibẹ̀ ráwọn tí wọ́n wà ní Amẹ́ríkà, tí Elon Musk, nígbà wọn bá ṣe nǹkan tó yàtọ̀ sí ti ẹ̀dá. Owó ẹ̀sọ́wọ́ àwọn owó àpò àwọn èyí ìṣòwò, owó inú àpò ìṣòwò, owó tó jówó, bó bá tówó ò lè kónú àpò mọ́, kò ní wà nú mọ́tò rẹ̀ gan mọ́. Fóònù nọ́mbàsì lọ́mọ tẹ̀. Ẹ woró àwọn Elon Musk yẹn, wọ́n èrò owó Bill Gates, Jeff Bezos. Irú ọgbọ́n bẹ́ẹ̀ làwa ń fẹ́ fún ọmọ Yorùbá. Iṣẹ́ rẹ̀ ni mo sì ti bẹ̀rẹ̀. Ọlọ́run ó sì fún wa ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ọgbọ́n àwọn baba ńlá yín, ọgbọ́n àwọn baba ńlá yín, ẹ sì gbọ́ gbogbo ẹ̀ lénìí. Ọgbọ́n àwọn baba ńlá yín tí wọ́n lò, irú ẹ̀ lèmi ń tọrọ fún yín. Tí òyì sẹ́ni irú ọgbọ́n baba ńlá yín kò tí ì sí ẹni tí kò ṣerú ẹ̀ títí dé ní. Bó làwọ ọmọ Yorùbá gan ò sí wá tí ì nírú ọgbọ́n yìí. Kí ló dé? Gbogbo ohun tí bá ń fà á, à ń yàn nẹ́nẹ́. A sì sọ ìpìlẹ̀ yín. Ìpìlẹ̀ yín tó bá jáwọn ọ̀ràn míì ní ẹ gbọ́, wọ́n mọ̀ fi yangàn lórí gbogbo ayé ni. So tẹ́ gbọ́ lénìí, kó farabalẹ̀, fetíbalẹ̀, kò gbọ́. Ẹni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá sì nà ń pàpà, ẹni tó bá bà kó mú aṣọ ẹ̀ kó fọ̀, kó jẹ́ ọmọ kó lè bá a tún wọ̀. Má bínú o, yóò dáa fún yín. Kábíyèsí bá a bá bí ni kí ni wọ́n ń pè ní ẹ ń sọ̀rọ̀ nípa bí Ìwó ṣe ṣẹ̀, bó ni Ìwó ṣe jẹ́ Ìwó, àti pé kí ló mú Odẹrẹ́ tó fi tan mọ́lù Ìwó, Odídẹrẹ́ tó fi jẹ́ símbọ̀ Ìwó. Kì í ṣe pé ní ìlú yìí nìkan ni ìlú tí wọ́n ń pè ní ìlú Odídẹrẹ́. Ilé Odídẹrẹ́. Kì í ṣe pé bóyá akàntàn mọ́ ilé rẹ̀ ni. Kí sì ni Odídẹrẹ́ jẹ́ nínú ìtàn? Odídẹrẹ́ jẹ́ nǹkan tí ń sọ̀rọ̀ yàtọ̀ sí èèyàn. Lẹ́yìn èèyàn báyìí pé èèyàn ń sọ̀rọ̀, Odídẹrẹ́ ní tí ń sọ̀rọ̀. Ṣùgbọ́n tó ń wá fi yàtọ̀ sí èèyàn ni pé kì í parọ́, òótọ́ ni máa sọ. Òun ni a fi ń pè ní ẹ̀yà ayé kò tọ́. Òótọ́ ni máa sọ. So ìlú yìí ní ìlú òótọ́. Ìlú òótọ́ ni bí? Bẹ́ẹ̀ni, ìlú òótọ́. Ayé kò tọ́. Bẹ́ẹ̀ni. Bàbá bí ni kábíyèsí. Òótọ́ ìlú òótọ́ gangan ni the land of truth. Bó ni Ìwó ṣe jẹ́ Ìwó? Bó ni bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ìwó gan?
bàbá ńlá wa àwọn èèyàn wọn ìtàn tó pọ̀ tí Yorùbá tó sọnù Yorùbá àníkọ́ọ́lẹ̀ àwọn ẹrú tí wọ́n dé wọ́n ṣẹ̀ wá kọ̀tàn wa ẹni tó sì kọ̀tàn wa làwọn bíi Samuel Ajayi Crowther àwọn Samuel Johnson Bishop Ajayi Crowther àti àwọn yòówù ẹrú tí ó lọ tí wọ́n kó lẹ́rú lọ ìlú èbó tí wọ́n wá padà dé táwọn sì ti mọ̀wé kọ láyé àtijọ́ àwọn ìkọ̀wé àìkọ nǹkan kan àwọn tí wọ́n kọ́ mú nǹkan kíkọ nǹkan wá àwọn ni àwọn Lárúbáwá àwọn ni wọ́n kọ́ mú kálàmù wá. àwọn Lárúbáwá wọn kọ́kọ́ mú ọ̀làjú ìwé kíkọ wá kálàmù ṣáájú tèbó gan. ṣáájú tèbó àwọn ni wọ́n kọ́ ṣe kálàmù ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn Lárúbáwá yẹn àti gbogbo wọn náà ọmọ tó jáde nínú ti àná. ẹ sáwò. bẹ́ẹ̀ ni nínú wa ni wọ́n ti jáde nítorí nígbà tí Olódùmarè ó dá ayé yìí. mo fẹ́ ká ẹ kọ́kọ́ sọ̀tàn wo díẹ̀ fún wa láàrin ìṣẹ́jú kan. ìtàn wo kò lè complete láì jẹ́ pé a wá gbé láti ilẹ̀ a lè mú látòrí. ó yẹ gbé láti ilẹ̀. nígbà tó Olódùmarè dá ayé yìí tó dá gbogbo nǹkan àwa ló dá gbẹ̀yìn nígbà ó sì máa dá wa kí ló wá sọ ó wá ní òun fi nítorí ọ̀rọ̀ tá à ń sọ ó wá fi wá jọba lórí gbogbo ohun tó dá pátápátá ẹni tó sì kọ́ dá ẹ ti mà nínú orúkọ bẹ́ẹ̀ bá mọ èyí gbogbo àwọn tí wọ́n kọ̀wé táwọn ní kọ́ọ́lẹ̀ àwọn ni àwọn oníwèé látijọ́ àwọn tí wọ́n ń pè ní tí wọ́n kọ Bíbélì àti àwọn tí wọ́n kọ àtàwọn tí wọ́n fún ní Quran. bọ̀ tẹ́ ẹ bá wo Bíbélì lọ́kọ́ wá tẹ́ ẹ bá wo Bíbélì yẹn ẹ rí i pé gbogbo ìtàn tí wọ́n sọ nú ẹ̀ kó tó di pé Mósè ó kọjá odò Òkun Pupa ní Egypt òní tẹ́ ẹ bá máa rí ẹ rí i pé Òkun Pupa yẹn ibi tó ti fo Òkun Pupa kí ni ẹ ń pè ẹ wò òní ibi tó ti fo Òkun Pupa Egypt ni. níbo ni Egypt wà. Áfíríkà ni. Áfíríkà ni. so gbogbo ohun tí a sọ nínú Bible nínú Bíbélì yẹn kó tó di pé Mósè fo Òkun Pupa lọ sọ́nà bíi gbogbo ẹ̀ ìtàn tiwa ni ẹ sọ. Áfíríkà ló ti ṣẹ̀. ṣùgbọ́n wọ́n fẹ́ yí wa. ẹ sáwò. wọn ò fẹ́ jẹ́ ká mọ̀ nígbà táwọn King James tí wọ́n fẹ́ mọ̀ yí tí wọ́n fẹ́ mú kinní kò ní Aramaic tí wọ́n fi kọ́ àwọn tí wọ́n kọ́ nǹkan lẹ̀ nu. ṣé àwọn tí wọ́n kọ́ nǹkan lẹ̀ yẹn genius lẹ́ni tí bá ń kọ́ nǹkan writers are genius because àwọn èèyàn míì wọ́n ṣe débi pé òkúta wọ́n mọ̀ fi òkúta fọ́ òkúta báyìí láti kọ́ nǹkan sára àpáta kán lè bá a níkọ́ọ́lẹ̀ kó tó di pé kálá. àwọn lè rántí. bẹ́ẹ̀ ni ibùn gan ẹ̀rí pé nígbà tí wọ́n fún Mósè yẹn tí wọ́n fún ní nǹkan ẹ̀rí pé inú òfin ẹ̀rí pé ara òkúta ló wà. òkúta so nígbà táwọn ọ̀dẹ̀ ti nítàn tá à níkọ́ọ́lẹ̀ bọ́lá ohun tún sí lè ṣe ní ọ̀nà àrà àwọn tí yóò máa sọ pé tí ó máa la nǹkan yé tí ó máa fún wọn ní nǹkan ara ẹ̀ nírú èmi wà. nítorí pé orúkọ tí mò ń jẹ́ Telu kìí ṣe èmi ìlú èbó mo ti dé ìmọ̀ gbogbo nǹkan báyìí èmi ni mo kọ́ jẹ́ kí Ìwó mọ ibi tí wọ́n ti wá gangan wípé ibi ìlàdé tá a fi ń jólúwò ibi ìlú ti wá o ilé tó ti wá gangan ilé míì ni a máa ń lọ nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n a tún wá ń jẹ́ kí wọ́n mọ̀ pé ní Ifẹ̀ yẹn o ṣé Ifẹ̀ gangan ni bàbá tiwa ti wá nítorí ojú olówó ọmọ Odùduwà lè mi ọmọ rẹ̀ ni kò sí pé àbùlá wà ńbẹ̀ ìran tiẹ̀ lè mi. bá a ṣe ń gbọ́ nílẹ̀ Yorùbá ṣe bí wọ́n ní Oòduà àárọ̀ wá láti ọ̀run ni. àìrọ̀ ọkọ̀ ó ní bàbá. bẹ́ẹ̀ ni ó ní bàbá. ta ni bàbá Oòduà. bàbá rẹ̀ òun náà lámọ̀ tó bàbá rẹ̀ ni wọ́n ń pè ní Ọlá tó mú irú dúdú yìí tí wọ́n ń pè ní Ọlá mú dúdú bí ìgbà tẹ́ fẹ́ sọ pé Ọládélé tẹ́ wá ní Ládélé tẹ́ fẹ́ sọ pé Adéwálé tẹ́ ní Déwálé tẹ́ fẹ́ pé
Adémọ́lá tẹ̀ní Démọ́lá bẹ́ẹ̀ náà ni Ọlámúdúdú Ọlámúrúdúdú yìí orúkọ ẹ̀ gan ni orúkọ Ọlámúrúdúdú yìí náà ni wọ́n yọ orúkọ mẹ́ẹ̀ ní wọ́n pè ní Lámúrúdú. Lámúrúdú ni bàbá ìran tí Odùduwà ti ṣẹ̀ ọba sì ni. ìyẹn Lámúrúdú. bẹ́ẹ̀ ni nítorí. sọ yàtọ̀ fún nàmúrúsù tí wọ́n ń sọ nù Kúránì. òun làwọn náà sọ nígbà tí wọ́n dá táwọn Lámúrúdú wà kò tí ì sí èdè Lárúbáwá kò tí ì sí láyé nàmúrúsù kò tí ì sí jù kò tí ì sí èdè jù kò tí ì sí ebi ẹ̀ sì wọ́n ń lọ ní na migration ṣẹlẹ̀ ní n tí wọ́n ń pè ní pé kéèyàn migrate ó ṣẹlẹ̀ nígbà yẹn èdè kan là ń sọ tẹ́lẹ̀. èdè wo. iná lẹ́fẹ̀ẹ́ ní kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nísìn èdè tá à ń sọ tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ èmi á dẹ̀ sọ fún yín authoritatively wípé èdè Yorùbá là ń sọ ní gbogbo ayé ń sọ lákọ̀ọ́kọ́. èdè Yorùbá. ní tẹ́ẹ̀dẹ̀ fi mọ̀ ní pé orúkọ àwọn tí wọ́n wà ń gbà yẹn lẹ́ẹ̀ fi mọ̀. ṣé làwọn èèbó náà ń sọ. ẹ máa gbọ́ nǹkan ni ẹ ń sọ èdè Yorùbá ni gbogbo wa kọ́ ń sọ. àtàwọn arábíkì làwọn. ebi Ibrahim ṣé wàá jẹ́ Lárúbáwá ni Ibrahim ṣe Lárúbáwá kì í sì ṣe Júù kì í sì Yehudi ebí ọmọ tó bí ni ẹsẹ̀ lọ òun ló mú Ismaila lọ sí ibi tó di Mẹ́kà lẹ́nìí so bọ́báṣẹ̀ mú lọ síbi tá a ti ń bọ̀ nu àbí ibi tọ́sẹ̀ lọ Promised Land ni ẹ pé Israel o èèyàn kan ní Israel Jacob ìnagijẹ rẹ̀ ní Israel àwọn ọmọ 12 tó bí ni wọ́n jẹ́ Israelite àwọn ọmọ yẹn ni ẹsẹ̀ lọ Egypt wọ́n dẹ̀ lọ tí wọ́n bá lọ Egypt á jẹ́ pé ibi tí wọ́n ti ń bọ̀ ìsàlẹ̀ Egypt ni àbí ó ní ẹ̀yin náà wo máàpù bẹ́ẹ̀ ni Red Sea ni ibi tí wọ́n ti ń bọ̀ ibi ìsàlẹ̀ báyìí iná la fi ń sọ pé ìgbà tí nàmúrúsù yẹn tí wọ́n pè àtàràmọ̀ sí Lámúrúdù wa Olódùmarè ló sì ń jẹ́ ká mọ̀ nítorí ó ti ṣẹlẹ̀ náà rí ṣé ń gbọ́ mi o ó ti ṣẹlẹ̀ rí dáadáa fọ́nbọ́ bàbá Kọ́lá ọmọ Àdábánijà. mo ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ ni tí wọ́n ń pè ní Lámúrúdù òun ló kọ́ kọ́lé dé sánmọ̀ téèyàn bá kọ́lé dé sánmọ̀ irú èèyàn wo nìyẹn séèyàn burúkú ni àbí genius ní ayé ìgbà tí ò sí equipment tí ò sí crane àǹjànú ni wọ́n ń pè yẹn genius ènìyàn tó fi lè kọ́lé kò tí ì sẹ́ńtọ́ kọ́lé dé sánmọ̀. níbo lọ́kọ̀ sí níbo lọ́kọ́lé ọ̀hún sí. ilẹ̀ Yorùbá yẹn. ẹ máa gbọ́ ńgbà tó ń kọ́ lọ́run ní ẹ tó sọ pé Ọlọ́run da èdè rú tọ́lọ́n bá wá dèdè rú nígbà ayé Nàmúrúsù a jẹ́ pé èdè ọba àgbà yẹn èdè ẹni tó ń kọ́ ilé yẹn lọ òun là ń sọ níta dẹ̀ tó fi mọ̀ pé baba ńlá rẹ̀ Yorùbá ni tí ó fi jẹ́ Yorùbá authoritatively ní pé orúkọ tí ń já Ádámọ̀ tí wọ́n pè ní pé created from the mud nígbà yẹn kò tí ì sí English kò tí ì sí kinní so èdè Ádámọ̀ tẹ́ ẹ bá wo created from the mud kò mean ní Ádámọ̀ ní English created from the mud kò mean ní Ádámọ̀ ní kinní. ní Yorùbá. ní Yorùbá. Ádámọ̀ ṣé Ádámọ̀ ni tẹ́ English bá ń pè lẹ́ ń pè ní Adam wọn èyí tí ní English ń gbà yẹn wọn èyí tí ní Lárúbáwá ń pé created from the red mud káwọn pé gbogbo èèyàn kí wọ́n farabalẹ̀ kí wọ́n gbọ́ ìtumọ̀ tá a fẹ́ fún ẹ̀ tó bá jẹ́ Ìgbò ló ní irú ìtàn tá à ń sọ lénìí kíákíá ni wọ́n gbà á ni wọ́n jẹ́ kí gbogbo àwọn ayé mọ̀ pé àwọn làwọn ní làmìlàkàjù láyé ìtàn yóò lọ sọ́dọ̀ ẹlòmíì ju àwa ọmọ Yorùbá àwa ọmọ Ádámọ̀ lọ àwa gangan ni ọmọ Ádámọ̀ bàbá ńlá tiwa ni Ádámọ̀ òun ló kọ́ dé òun lọ́lọ́run kọ́ dá tí ò gbé sínú èèyàn tó dá tó sì mí sí. èèyàn dúdú lọ́lọ́run kọ́kọ́ dá. Olódùmarè ni àwa la bí gbogbo èèyàn dúdú. This is modern Africa gbogbo òyìnbó àti Chinese náà trace DNA wọn
wọ́n padà sílẹ̀ Yorùbá ni Áfíríkà ni gbogbo wọn padà sí all their DNAs àwa lè di funfun bàbá lo kírímù àwọn ò lè di dúdú èèyàn dúdú ló bí gbogbo èèyàn funfun ó ń kálukú lórí pé ẹni tó ń jọ ní ẹni tó ń jọ ní tẹ́ ẹ bá rí èèyàn dúdú mi gan kò sí ẹni tí èèyàn dúdú ọjọ́ láyé tá a bá yọ àwọ̀ dúdú yẹn kó ń bẹ ẹ rí i pé ẹ pẹ̀lú mi Chinese dúdú ń ló bí gbogbo ayé nígbà wọn dèdèrú ló ń kálukú ń lọ sí ilẹ̀ ìlérí tiwọn ṣé ń gbọ́ mi ìtẹ́ fi mọ̀ pé ṣé ẹ rí tó bá jẹ́ pé wọ́n pe Ádámọ̀ ní ìsìn tí wọ́n bá pè ní Chibuzor tàbí tí wọ́n bá pè ní Chinyere nítorí wọn ò sọ ìlú tó ti wá nínú àwọn ìwé yẹn tí wọ́n kọ àwọn tí wọ́n ní ìtàn nìyẹn ṣe é pé Yorùbá Oòduà tí wọ́n lọ́wọ́ àtẹ̀wọ̀n rọ̀ nílé Ifẹ̀ ńkọ́. bó o lo didi géńdé odidi géńdé lẹ́ ń sọ yìí ṣé bọ́ báyàn nífẹ̀ẹ́ ṣé kò báyàn fẹ́. bàbá yín mọ̀ ni. bàbá mi ni bọ̀ mo gbọ́dọ̀ mọ ibi tí mo lẹ́yìn ìgbà tí mo trace ibi tí mo ti wá ní pé ibi tádé ti wá Ifẹ̀ ni àwa tún wò pé ń bon bàbá mi ti wá ń bo lo Odùduwà gan ti wá kèé dẹ̀ sọ máa fẹ́. ṣé rí tá máa ń sọ pé Yorùbá ó gbọ́dọ̀ lè jẹ́ ibi tó Oòduà ti wá tá dẹ̀ ti sọ orúkọ tá à ń pè ní Ádámọ̀ ṣé rí tá máa sọ pé Chibuzor lọ́lọ́run kọ́ dá àní jiyàn lẹ́nìí láti mọ̀ pé Ìgbò lọ́lọ́run kọ́ dá yẹn ṣùgbọ́n èyí tí a fi dá èyí tí a fi sọ orúkọ Ádámọ̀ ni à ń pè ní ìsúnkì tọ́jọ́ ọmọ tiwa adé mú ọlá òní Adémọ́lá ọlá mi ti dé ìsúnkì a máa ń sún nǹkan kì í bẹ́ẹ̀ náà ni Táyé àti Kẹ́hìndé wa kán yìn dé tọ́ ayé wò òní Táyé wò bẹ́ẹ̀ náà ni nígbà tó ìbò sọ orúkọ Ádámọ̀ kí ni wọ́n pè wọ́n ní created from the mud created àwa Yorùbá là ń pè ní àdá àbí from nínú àwa nìkan là ń pè clay ní àmọ̀ ní àmọ̀ kí anybody kó lọ check anybody ẹnikẹ́ni ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ farabalẹ̀ ẹnikẹ́ni kó lọ wò ó ní pé ìran wo ní ń pe iyẹ̀pẹ̀ pupa àtomi tẹ́ ẹ bá dà pọ̀ àwọn ìran wo ní ń pè ní àmọ̀ àwa nìkan là ń pè so ada. wọ́n ní bo ni Lámúrúdù kọ́lé òun sí wọ́n ń béèrè lórí Facebook. ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ láyé àtijọ́ tí ò jẹ́ káwa gan mọ ìtàn wa ọ̀pọ̀lọpọ̀ omi ọ̀pọ̀lọpọ̀ disaster ló ṣẹlẹ̀ àwọn nǹkan míì gan ó ti lọlẹ̀ tẹ́ ẹ bá wú àwọn ilẹ̀ yìí ṣé ń gbọ́ mi ẹ ra àwọn nǹkan bẹ̀ bọ́ àwọ̀ excavate dáadáa rí àwọ̀ èyí ṣe ká máa wúlẹ̀ ó dẹ̀ àwọn òyìnbó ẹ̀rín pa máa wúlẹ̀ wá tàn bẹ́ẹ̀ ni àwọ̀ èyí ṣe yóò bẹ́ẹ̀ ṣe ní tí wọ́n bá lórí òkè náà ni wọ́n fẹ́ wọn ì fẹ́ wo kí ni bẹ kápá tẹ́ ẹ bá ń wúlẹ̀ wá tàn because àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣé nígbà táwa náà wà láyé ṣé flood ò ti ṣẹlẹ̀ àbí kì í rí pé flood ń ṣẹlẹ̀ nígbà tí flood ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wà nínú ilẹ̀ táwọn tẹ́ ẹ bá wo. Abi Adébímpé ó ní ẹ̀ráìtì pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nípa black man wípé èèyàn dúdú lọ́lọ́run kọ́kọ́ dá ó ní sáyẹ́ǹsì náà fìdí ẹ̀ múlẹ̀ sáyẹ́ǹsì kò ní wọ́n lọ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. àwọn iṣẹ́ rí èmi ìṣọba téèyàn ó tẹ̀ mọ́ tí wọ́n nígbà tí ń gọ̀ tẹ́ wàá máa sọ pé èèyàn kan rọ̀ wá látọ̀run tí ń tásì gbà bẹ́ẹ̀. ṣé rírọ̀ wá látọ̀run kò jẹ́ níhùn ní tẹ̀wé. kò é ṣètàn wa a ní ìṣètàn wa Ifẹ̀ kọ́ l'Odùduwà ti wá ibi tó Odùduwà ti wá gbọ́dọ̀ jẹ́ ibi tá a ti ń sọ Yorùbá àjùmọ̀lò ẹ̀gbọ́n tí mo sọ ọ̀wọ́n ọmọ rẹ̀ sì ti sọ ibi tó ti wá fún wa ṣé ń gbọ́ mi ibi tí Yorùbá àjùmọ̀lò kí ni wọ́n ń pè Yorùbá àjùmọ̀lò tí Ẹ̀gbá Ìjẹ̀bú ṣé ń gbọ́ mi o Ẹ̀gbá Ìjẹ̀bú Èkìtì Oǹdó Ìjẹ̀ṣà gbogbo wọn tí wọ́n bá sọ̀rọ̀ ní àwùjọ gbogbo wa yìí kí ni wọ́n sọ ǹjẹ́ mọ̀ tí wọ́n sọ èdè àjùmọ̀lò Yorùbá ni wọ́n sọ bẹ́ẹ̀ bá níbi tí wọ́n bá pe conference wa nísìn ẹ gbọ́dọ̀ lo Yorùbá tí ò ṣe kọ WAEC
níbi ẹ̀yin lọ́balọ́ba bá ti ń ṣèpàdé. ibi ata máa ń ṣèpàdé ò gbọ́dọ̀ lo Yorùbá tí kò bá Yorùbá tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni. bọ́bá jọba tí ọ̀gbọ́ Yorùbá tá à ń sọ yìí yọ ẹsẹ̀ lọ kọ́ ni. kò lè pass WAEC. àwọn professor ò ní gbà. The professors of Yoruba will mark only Yorùbá tèmi ń sọ fún yín ẹni wọ́n máàkì ẹni tí ọba ti so ibi tí Odùduwà ti wá ó lọ sífẹ̀ ni ó jọba ń bẹ̀ ń tòótọ́. àwọn wa ní níbo l'Odùduwà yẹn níbo ló ti wá. ibi àjùmọ̀lò Yorùbá bá wà ní ibi àjùmọ̀lò Yorùbá dẹ̀ wà àmọ́ máàpù ẹ̀. níbo làjùmọ̀lò Yorùbá. àjùmọ̀lò Yorùbá gbọ́dọ̀ jẹ́ sáìdì ibi tó bá ti jẹ́ Ìwó Ọ̀yọ́ ibi tí Ìbàdàn wà lẹ́ni gbogbo àwọn àjùmọ̀lò ni àárín àjùmọ̀lò nu tí ò gbọ́dọ̀ mix the headquarters of the Yorubas. a dẹ̀ ti mọ̀ pé lẹ́ni wọ́n ti sọ bí ilẹ̀ òótọ́ fún wa ìlú òótọ́ ni ìlú ayé kò tọ́. kábíyèsí Ìlọrin ń kọ́ ṣé. Ìlọrin náà wà ẹ̀mẹ́ pé. ṣẹlẹ̀ àjùmọ̀lò Yorùbá náà wà ń bẹ àbí. bọ́dà ni kì í sara Yorùbá gan. sẹ́yìn pé Ọ̀yọ́ ńlá ti wá Ọ̀yọ́ Àtìbà tí tó wà ń bí báyìí. wọ́n á pé 200 years ní 2035. wọn tiẹ̀ tí pẹ́. tí Àtìbà dé àgọ́ Ọ̀já níbi ìlẹ́gbẹ̀ẹ́ mi bí báyìí. ṣùgbọ́n ọba tọ́kọ́ dádé nílé àjùmọ̀lò Yorùbá Olúwo ni. bẹ́ẹ̀ ni. níbí. bẹ́ẹ̀ ni kó tó di pé Ìbàdàn dé. Ìbàdàn dé ní the 17th century. bọ̀ ń pé adé ìyá ọmọ Odùduwà ló júwe ibi ìlú òótọ́ fún wa. ṣé n tẹ́ ń sọ ni pé Ìlọrin èyí sara alẹ́ Yorùbá. ara ilẹ̀ Yorùbá ní Ìlọrin bó ni ò ṣe ní jẹ́ bẹ́ẹ̀. ẹ sì tún ní bọ́dà ni. bọ́ ṣe bí ibi tá a fi cross sọ́dọ̀ àwọn. ok apá kan Yorùbá apá kan Òkè Ọya nù. Jẹ́bà méjì ni Jẹ́bà méjì ló wà. ẹ̀yin pé Kwara ó tún lọ bá ilẹ̀ Republic of Benin. bẹ́ẹ̀ mọ̀ ni. so bẹ́ẹ̀ náà lẹ́ wò ní Kwara yẹn fẹ̀ ní ibi tí wọ́n ń gbé Kwara lẹ́nu. Ìlọrin nìkan kọ́ ni Kwara. abẹ́mọ̀ tẹ́ bá wò ní sáìdì àwọn Núpé náà ẹ rí i pé Jẹ́bà Yorùbá wà Jẹ́bà Tápà wà tẹ́ bá fún odò Ọya Jẹ́bà Yorùbá wà ibẹ̀ ni Kàtúngà wà tẹ́lẹ̀ Ọ̀yọ́lé níjọ́njọ́n ibi tí Ọ̀yọ́lé wà nù ẹgbẹ́ odò Ọya ni ibi tó yá sí tóun ṣe ayé tiẹ̀ sínú yẹn fi ń pè lé odò Ọya bẹ́ẹ̀ ni ibi tóun parí ayé tiẹ̀ sí tọ́lọ́hún ti mú lọ yẹn fi ń pè lódò Ọya ibi Tápà wà ibẹ̀ ni Kàtúngà tẹ́lẹ̀ ibẹ̀ l'Ọ̀yọ́lé ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n sún débì wọ́n sún dẹ́gbẹ̀ẹ́. ẹni tẹ́ ń wí fún wa ni pé bóyá Odùduwà gan ọ̀jẹ̀ Ọ̀ọ̀ni kó tó kúnnù. Odùduwà yìí ṣe Ọ̀ọ̀ni Aláàfin ni Odùduwà jẹ. Aláàfin. Èdè Ifẹ̀ tí ní ń jẹ́ Ọlọ́fin ẹ̀yin pé Ọlọ́fin yẹn kò yọ láti ìsúnkì Yorùbá kò yọ láti inú bá a ṣe ń sọ Yorùbá ìmọ̀tẹ́ ẹ bá bi gbogbo ara Ifẹ̀ léèrè wọ́n ó sọ fún yín pé Ọlọ́fin ni ẹni tó ní ààfin. Ọlọ́fin. bẹ́ẹ̀ni. ìní Odùduwà jẹ. ẹni tó ní ààfin. Odùduwà kò jẹ Ọ̀ọ̀ni. Ọlọ́fin ní tí a ń pè ní Aláàfin ẹnìkan tó sì lo táìtù ẹ̀ tèmi gan bá fẹ́ mo lè sọ pé Aláàfin Ìwó nítorí táìtù bàbá ńlá mi nù táìtù Odùduwà òun ni Aláàfin Àdìmúlà. Ọlọ́fin Àdìmúlà. èdè kò ṣe tẹ bá ṣe ọmọ Ọlọ́fin kò sí túmọ̀ ẹ̀ nínú èdè Yorùbá àjùmọ̀lò. ṣùgbọ́n Aláàfin Àdìmúlà gan ni àgékúrú rẹ̀ lọ́lọ́fin. ìtorí ẹ̀ lọ́rọ̀ èèyàn ló sì lo Aláàfin. ó nìkan ló lo táìtù Aláàfin. bẹ́ẹ̀ ni. àwọn ọ̀ràn ọ̀sán gangan bàmákin ní à lo Ọ̀ọ̀ni rìṣà. ẹni tó bá jẹ́ ọmọ Aláàfin. àwọn wo lọ sán gan ọba Mákin tẹ́ ń wí.
àwọn ọ̀sán gangan ọba mákin ẹ rí i pé èdè tí wọ́n yàtọ̀ sí èdè àjùmọ̀lò tèmi. Odùduwà Aláàfin Àdìmúlà ló jẹ, ọba ló jẹ, ọba ńlá ní Odùduwà jẹ. òun ló jẹ, Aláàfin sì ni táìtù ẹ̀. téèyàn bá jẹ ọba nífẹ̀ẹ́ tó bá wù ú ó lè má lo Ọ̀ọ̀ni, tó bá wù ú ó lè lo Aláàfin, ó dẹ̀ lè lo èdè Ifẹ̀ kó fi pè ní Ọlọ́fin. Bẹ́ẹ̀ ni. wọ́n á wà ní òkè wọn náà Ọlọ́fin Àjàláyé. téèyàn bá ẹni tó bá wá wù tó bá mọ̀ pé ọmọ Aláàfin Odùduwà lòun, nítorí ẹni tó gbé lẹ́yìn ìgbà tí ìran Odùduwà kúrò táwọn ọmọ kúrò ní táwọn sá kúrò nífẹ̀ẹ́. nígbà wọ́n sá kúrò nífẹ̀ẹ́ nítorí pé wọ́n pa Ọ̀kànbí, sẹ́mi pọ́kànbí ọ̀jọba, torí ẹ̀ ni wọ́n pa ni. ọmọ Odùduwà. bẹ́ẹ̀ ni Ọ̀kànbí èyí tó jọkùnrin ó láwọn ọmọbìnrin, ṣùgbọ́n èyí tó jọkùnrin tó jójú lówó ẹ̀ tí wọ́n ti mọ̀ pé òun ni yóò rò lé Oòduà. òun bọ́ sípò rẹ̀, wọ́n pa á. bọ́ ṣe pa báyìí gbogbo àwọn ọmọ yòókù kí ni ẹ ṣe. wọ́n fọ́n dàgbé, kì í ṣe pé wọ́n kàn kúrò nífẹ̀ẹ́ o, wọn ò kàn kúrò mẹ́ o, wọ́n sá dànù nífẹ̀ẹ́ mi wọn o, ṣùgbọ́n kan ló wá sọ pé òun ó sì outlive àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó tún jọba lẹ́yìn àwọn Ọ̀ọ̀ni tí wọ́n jẹ, ó outlive 5 wọn nítorí ó padà wá, ó sì ṣe ń padà bọ̀ bẹ́ẹ̀ ni ọba Lùfọ́n sá dànù, ó sá kúrò lórí oyè. òun ló wá mú ẹ̀jẹ̀ Odùduwà padà wá. ẹ̀jẹ̀ Odùduwà lineage ẹ̀ lèmi òun ni Lájàmísàn, aládé tó jó Ògùn lọ tó ń pè ní Ládójogún, Òwòdò, ogun ọba lọ́jẹ́ ńlẹ̀ Òwòdò ní Òkèrèwé, Òwòdò lẹ́yìn Òwòdò Ọ̀tààtà ló bí Lúwo, obìnrin takuntakun, ó níyà tèmi. Lúwo Gbàgídà. òun lóbìnrin tọ́kọ́ jọba ní gbogbo ilé ayé tọ́lọ́ ń dá. ṣáájú queen kẹta ní jẹ́ queen. ọjọba ṣáájú queen. queen ní ìsìn queen tọ́sẹ̀ à ń sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún sẹ́yìn, ẹ̀yìn ń sọ̀rọ̀ queen tọ́sẹ̀ ebi queen sẹ̀ lọ ni. níbo ni queen ti kẹ́ ànóbìnrin tọ́kọ́ jọba ní gbogbo ayé yìí ònà. ìyá yín ni. ìyá tèmi ni. èmi sì padà wá ni ní àfi ní kí n máa jẹ́ Tẹ̀lú kí n tó dọba ní àti láti Canada lọ lódùmarè ti sọ pé dìde òun lọ fi ọ́ jọba ni mo fi wá o. ta ni Tẹ̀lú gan. Tẹ̀lú ni ẹni tó yẹ kó dàlú ìsílẹ̀ tó sì gbé adé tí ìyá rẹ̀ ní ọ̀yá máa lọ sí ibi tó ń lọ, òun ni ìlú òótọ́, ìlú tí baba ńlá wa ti wá. ṣé ń gbọ́ mi? òun ló kọ́ júwe ẹ̀ òun ló kọ́ júwe pé ìlú tó ń lọ o, ṣé ẹ̀ mọ̀ pé kò yí sì kí ọmọ ọba kí ìyá tó ń jọba lọ kọ́ wá ní kọ́mọ rẹ̀ wọgbó lọ kò sì má sọ ibi tí ń lọ fún ọ. ẹ mọ̀ pé àṣẹ ni látọ̀dọ̀ Olódùmarè, ó ní ibi tó ń lọ ó yá máa lọ, ó lọ dàlúlẹ̀ tó o bá sì débẹ̀, tí wọ́n gan ọba débẹ̀ sọ fáwọn ọmọ rẹ̀ wọn ò gbọ́dọ̀ dàlúlẹ̀, wọn ò sì gbọ́dọ̀ dé adé, wọn ò gbọ́dọ̀ jọba àfijọ́ tí wọ́n bá rí ibi tí Odídẹrẹ́ ti ń ṣàbà, ibi tí ń gbé tẹ̀sí rẹ́yìn rẹ̀. Tẹ̀lú gangan orí o. Tẹ̀lú gan orí. Máwọn ọmọ rẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. ọdún mélòó ló fi rìn inú igbó. ó kọ́ dògúndìgbàrọ̀ ẹrùn mú. àtẹrùn mú. ibi tí sì ń bọ̀ ni Ògúndìgbàrọ̀ wà ní ọ̀hún, tí sì ń bọ̀ ni ẹrùn mú láti bẹ̀rẹ̀ ló Igbó Oríta. ó dákẹ́ mọ́ àwọn ọmọ rẹ̀ náà wọ́n tẹ̀lé ọ̀rọ̀ tí ìran karùn-ún sẹ́yìn gbọ́ mi, ìran karùn-ún ló tó rí ibi tí mo wà yìí. ibi tí mo wà yìí ní ìlú òótọ́ rè. àjùmọ̀lò Yorùbá ó ṣe pàtàkì kó òun kálukú kó wò ó pé Yorùbá yìí ṣe tọ́ọ̀bá ibi tí Odùduwà ti wá ibẹ̀ náà ní sẹ́yìn gbọ́ mi. àwọn baba ńlá rẹ̀ tá a sì ní Ádámọ̀ adá nínú àmọ́ bá a ṣe ń so kọ nílẹ̀ Yorùbá òun ni à ń pè ní Súnkì, Adémúọlá,
ọlá mi di méjì. Gbogbo kọ Yorùbá sẹ́rí gbogbo kọ Yorùbá òun ló kọ wa o. Ó kọ tí ń ṣẹ́ ń gbọ́ mi òun náà ló kọ mi. Tẹ́ ẹ bá ń jọ́ Ọlámídé nísìnyí sẹ́yìn pọ́lá tèmi náà ti dé mi. Tèmi náà bá ní Ọlámídé ló kọ mi. Ọlá mi ti dé. Tí n bá ní Afíọlábí ní Afọlábí bá a ṣe ń so kọ oní ń pè ní Ìsúnkì. Ìsúnkì náà la fi sọ orúkọ Ádámọ̀ ní Adá nínú amọ̀ ní Ádámọ̀. Ẹ lọ bi Lárúbáwá léèrè. Wọ́n dá èèyàn nínú created from the mud kò mí ní Ádámọ̀. Ẹ bi Júù léèrè ṣé created from the mud ṣé ẹ̀yin lè mú Ádámọ̀ jáde ńbẹ̀ ṣé n tó túmọ̀ ni. Nínú èdè Lárúbáwá. Àwa nìkan la lè túmọ̀ Ádámọ̀. Ìyàwó rẹ̀ ni a sì ń pè ní àwọn nígbà tí King James change ẹ tó change the first Bible kúrò ní Aramaic sí sí English ni wọ́n ń pè ní Éfà Eve tí wọ́n kọ sínú ìwé ní Àwáwù. Kí sì ni Àwáwù? Àwáwù Yorùbá ni ó kọ Yorùbá. Àwáwù jáde látara ẹni tá a dá nínú amọ̀ nítorí ìjọ tí wọ́n bá bí ọkùnrin sáyé bí wọ́n ṣe bí yín báyìí ìjọ tí wọ́n bá bí yín egbò kan bẹ ní ẹ̀fọn àyín wọ́n ti yọ eegun kan kó. Eegun wọn ò lè pé àfijọ́ ẹ bá rí ìyàwó tó jẹ́ ti yín gangan tó lé eegun. Yóò replace ẹ. Ó ní ó replace ẹ. Níjọ́ tó bá tẹ bá ti rí ìyàwó tí inú ilé yín ó tòrò. Mi tẹ́sí fi dá mọ̀ pé ìyàwó yín ní pé yóò tẹríba fún ara wọn. Tó bá ti rí yín báyìí yóò mọ̀ ṣe yín bí ọba ni. Ẹ̀yin náà wàá ṣe bí olórí. Kò sí ẹni tí wọ́n máa ní sẹ́ẹ̀rí tí wọ́n máa ń sọ ìtumọ̀ òrìṣà àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ò mọ̀ ìtumọ̀ òrìṣà. Wọ́n máa rò pé bóyá Ọlọ́run. Wọ́n ní Hebrew gan-an wọ́n ló translate Adam sí created from clay. Òun ni aláwa Hebrew gangan wọ́n ní nǹkan tí ó translate Ádámọ̀ sí. Àwọn ọ̀wá lè pè ní Ádámọ̀ àwa nìkan la lè pè ní a ní word for word ẹ̀. Àbí ṣé Hebrew táwọn bá máa pe Ádámọ̀ ṣé wọ́n tó bẹ̀ láti fi Hebrew yẹn kọ́ sọ ní Ádámọ̀. Ṣé pé Yorùbá ni Ọlọ́run kọ́kọ́ dá ni? Yorùbá ni Ọlọ́run kọ́ dá. Ẹ rí i pé migration ni ẹ wo migration nìyẹn ṣé bí wọ́n lọ Egypt kìí ṣe Iraq wọ́n ń fi yún tú wa lójú jẹ wọn ò fẹ́ jẹ́ ká mọ greatness Yorùbá nípa àwa ni the greatest àwa ló yẹ ká gbọ́n jù. Sẹ́rí ní ìlú Ìwó yìí nílẹ̀ Yorùbá oògùn kàníyàn ń ṣe jù. Tẹ́ ẹ bá ń sọ oògùn kọ́ máa dáa tó bá pọ̀ ńlẹ̀ ẹ rí i pé oríire ọmọ balẹ̀ Yorùbá ṣùgbọ́n nǹkan tí wọ́n fi suppress èèyàn àwọn myth superstition bí wọ́n ṣe dẹ́rùbà yàn ni ọ̀pọ̀ ńlẹ̀ tí Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ara wọn tó sì jẹ́ pé wọn ò mọ ṣépè fúnra wọn mọ́ tó yẹ pé èyí tí wọ́n ń ṣe ni kí wọ́n mọ fẹnu àṣẹ. Yorùbá ló lẹ́nu àṣẹ ọba wọn ló láṣẹ. Ọba Yorùbá nìkan ni wọ́n ń kí bí wọ́n ṣe ń kí Ọlọ́run ọba. Àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ọba Yorùbá nìkan ni wọ́n ń kí bí wọ́n ṣe ń kí Ọlọ́run ọba tí wọ́n ń pè ní kábíyèsí. Ẹnìkan wá dáhùn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní tí wọ́n bá ń sọ nínú àwọn ìtàn wọn ní wọ́n á fi BC síwájú ẹ̀ pé before Christ. ń gbọ́ jẹ́ pé àwọn ni wọ́n kọ̀wé sáwa níwèé ni ìwé wo la ní ju Samuel Johnson lọ. Níwèé ǹjẹ́ gbọ́ kẹ́nìkan kóòtù Odùduwà ni kò sẹ́ni tó lè kóòtù Odùduwà àwọn kóòtù Moses àwọn níkọ́lẹ̀ ṣé ń gbọ́ mi o àwọn kò sẹ́ni tó kóòtù Ṣàngó rí wípé nǹkan báyìí ni Ṣàngó sọ lẹ́nu ṣé àwọn tí wọ́n ṣe lọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ àwọn bọ̀dá wa tí wọ́n ti pẹ́ àwọn nìkan náà lè kóòtù síbí ńgbà tí èbó tó mú kinní dé ní 17th century tí wọ́n tó mú pẹ́ẹ̀nì dé síbí ìgbà yẹn la tó bẹ̀rẹ̀ sí ní máa kọ àwọn nǹkan lẹ̀ ìgbà èbó mú pẹ́ẹ̀nì dé ni àwọn ò ní kọ́ lẹ̀ tán àìníkọ́lẹ̀ tán ṣùgbọ́n àìníkọ́lẹ̀ tán yẹn òyìn torí ọjọ́ èní kémi lè bá a sọ̀tàn kán lè bá a mọ̀ pé iṣẹ́ ìyanu Ọlọ́run lélẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó lọ́n fẹ́ gbé ògo sí
Ọlọ́run fẹ́ jẹ́ ká wọ́n ti ń dàtàn mọ́ wa lójú tipẹ́ láwọn èèyàn funfun. ẹ tún fẹ́ sọ lẹ́ẹ̀kan sí pé Oòduà ọ̀rọ̀ láti sánmọ̀. no Oòduà ọ̀rọ̀ láti sánmọ̀ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. kì í sàtẹ̀wọ̀n ọ̀rọ̀. kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ló dá òrìṣà ni ẹni tó ríṣà dá bẹ́yìn náà ṣe jóríṣà kí lẹ́yìn. èmi mọ̀ sóòsà òòsà bó ẹ má sọ bẹ́ẹ̀ o. bó ni mo ṣe jó òòsà. gbogbo anybody wa. Olúwa ọ̀rẹ́ wọ́n mọ̀ kúnlẹ̀ wọ́n mọ̀ bọ̀ yàn ní òòsà kúnlẹ̀ bọ. ẹ máa gbọ́ ẹ ní kí ló ń jẹ́ òòsà. kí ló ń jẹ́ òòsà kábíyèsí. èèyàn lòòsà. ṣé ń gbọ́ ẹni tí òrìṣà dá èèyàn nìyẹn gbogbo yín lòòsà ẹnìkan ní ìṣòòsà. ta ni ìjẹ́ òòsà àwọn tí wọ́n bá ti kú àwọn tí wọ́n lè kú òlóòsà làwọn tí wọ́n bá jọba. àwọn yẹn ìṣòòsà. èyàn ó kú ní ẹni òrìṣà dá kí ni túmọ̀ orí òrìṣà ẹ tún yí sí English ẹni tí wọ́n pè lóòsà ni chosen ones specially chosen. ṣé Ọlọ́run ò chose ẹ̀yin dáadáa ni ṣé wọ́n gọ̀ ọ̀sà ẹ̀yin ni sórí kọ́lọ́sà ẹ̀yin oyin tí wọ́n pè lórí òun ló lódùmarè òrìṣà God chosen. ṣé ń gbọ́ mi. so kí wàá ní ṣé orí ọ̀sẹ̀ yín dá. wọ́n ní kábíyèsí wọ́n ní àfikẹ́ ẹ̀yà akọ̀wé ìtàn yìí kọ́ jáde o pé tọ́ra àwọn ọ̀gbọ́rí wọ́n ní Sheikh Balógun ló ń sọ bẹ́ẹ̀ ó ní kẹ́ẹ̀kọ̀wé yìí. mo ní sórí ọ̀sẹ̀ yín dá. Òrìṣà mi dá o. ṣé wàá lẹ̀ sóòṣà. ṣé ẹni tó ń bá ṣàdá lóòṣà. ó ń lóríṣà òrìṣà dá. òrìṣà dá specially chosen apárò kan ọjà jù kan lọ. kábíyèsí Ọlọ́run. àfi tó bá gorí ebè. ẹ máa gbọ́ ẹni tó lè kú òlóríṣà òun ni àwọn ọba. iná wọn tún sọ yìí o wọn ní choosing separately among others. yes ṣé ó yọ wá sẹ́yìn dá ṣé ìyàtọ̀ inú ẹ̀dá ni ẹ sì àbí ṣé ẹ̀gọ̀dá ni. rárá o. ẹ̀ẹ́dẹ̀ ń sọ mọ́ ìṣòrìṣà níta ẹ̀ gbọ́dọ̀ dì ṣé ń gbọ́ mi o níta ẹ̀ gbọ́dọ̀ dì ní àkúnlẹ̀bọ̀. ẹ má di àkúnlẹ̀bọ̀. ntẹ́ ẹ gbọ́dọ̀ dì. ó ní kẹ́ ẹ dàkúnlẹ̀bọ̀ pé kẹ́ ẹ fira yín wé Olódùmarè. tẹ́ ẹ bá ti dàkúnlẹ̀bọ̀ oríta ni wọ́n ti máa fún yín lóúnjẹ. Abi Adebimpe only no human came down from heaven. Even Adam and Eve didn't come down from heaven. God created them from the clay and He breathed life into them. ẹ máa gbọ́ níta tó fi mọ̀ ẹ́ pé Yorùbá lọ́lọ́run kọ́ da nígbà tó Ọlọ́run dá gbogbo nǹkan tó wá dá èèyàn ǹjẹ́ mọ̀ tó ní kí wọ́n ṣe fún un ó ní ẹ dọ̀bálẹ̀. kí wọ́n dọ̀bálẹ̀. ó ní ẹ prostrate for him for Adam. ta ni ìran wo ní dọ̀bálẹ̀. Yorùbá. ṣé ẹ tún mọ̀ ìran mi ti ń dọ̀bálẹ̀ láyé ni. ẹ lọ wò náà ìran wo tó ní dọ̀bálẹ̀ kò sí ìran míì. ẹ lè gbọ́n pé Odùduwà yìí pé ó ń bọ ọmọ ẹ̀ Ṣàngó Odùduwà ọ̀bọ Ṣàngó. ṣé Ṣàngó àti Odùduwà àti alọ́kọ́kọ́ wáyé nù wọn. Odùduwà lọ́kọ́ wáyé Odùduwà ìṣẹ́gbẹ́ ọmọ ni ó jẹ́ fún un. ìyẹn ni Ṣàngó. ọmọ ni Ṣàngó jẹ́. Ògún ńkọ́. ìmọ̀kè tó wá orúkọ yẹn gan orúkọ tí Ṣàngó ń jẹ́ kò jáde nínú Yorùbá. orúkọ yẹn ni mò ń sọ o mi ní ìsọmọ Yorùbá o ṣùgbọ́n orúkọ ẹ̀ kò sí nínú ìsúnkì tíá. Ṣàngó. bẹ́ẹ̀ ni ó kọ núpé ni ìyá rẹ̀ núpé ni ó kọ núpé ni ìyá rẹ̀ fún. abẹ́gbọ́ Ògún ni ọmọ Èkìtì ni. Ògún kan náà. bẹ́ẹ̀ ni ọmọ Èkìtì ni ó jọba lẹ́yìn Oòduà. Ògún lákàáyọ̀ sí mọ́lẹ̀. ó jọba nífẹ̀ẹ́. tí ń bọ káàkiri ayé. ọmọ kẹrin nífẹ̀ẹ́ so ńlá fi mọ̀ pé òun gan náà ó dọ̀bálẹ̀ ń bàbá rẹ̀ Olódùmarè ló náà sìn ńlọ́pọ̀. àwọn tí ò tí ì pé àwọn bíi bàbá wa àwọn ẹ̀gbọ́n wa ni wọ́n abẹ́ ẹ̀gbọ́n so ńlá fi ń sọ fún ìran Yorùbá yín pé ìjọ tí ìran Yorùbá. Àjàdí Odùmọ̀ṣù ó ní kábíyèsí Olúwo you are very talented. ìjọ tí ìran Yorùbá tí wọn ò bá ti máa bọ bàbá ńlá wọn mọ́ sẹ́rí òkú ìbálàyé wíjọ ìran Yorùbá lè fira yín wá àwọn Chinese tí ń bọ òrìṣà lè fira yín wí àwọn Indians
ẹ lè fira yín wé àwọn tó wà ní gbogbo ayé. former governor Olútúnjí Olúrìn wọ́n ń wò yín wọ́n ní nice talk wọ́n lọ́rọ̀ tẹ́ ń sọ múlàkà yìí lọ́wọ́. Yorùbá làgbà Yorùbá ò lè máa fira wọn wé Chinese ibi tí ayé ń lọ. The future belongs to the Yorubas. Àwa ni a máa lágbára jù la máa ní ọgbọ́n jù. Ìjọ tí sẹ́rí tí ń bà ṣàwà jẹ́ táwọn ọmọ wa tí wọn ò fi fẹ́ súnmọ́ ṣàwà nǹkan ìdọ̀tí. Bí òrìṣà bíbọ ìyẹn ni problem wa. Sẹ́rí èyàn òkú ìbálàyé wíjọ́ ṣé ń gbọ́ mi o ẹ máa gbọ́ ẹ ní sùúrù mo fẹ́ kẹ́ gbọ́ mi. Òkú ìbálàyé wíjọ́ mi lè máa gba ọ̀dọ̀ bàbá mi lọ sọ́dọ̀ Olódùmarè. Olódùmarè ọba tí ń ṣẹ̀mí ni ọba tó dá àwọn abẹ̀mí ni èmi ń ṣẹ̀mí mi lè gba ọ̀dọ̀ bàbá mi tó ti kú bàbá mi Ṣàngó Ògún Ọya Ọ̀ṣun èmi ṣẹ̀mí obìnrin tiẹ̀ lọ́ṣun àti Ọya àti Yemọja. Ojú kínní ojú pápá yìí ó ti kún ó ti fẹ́ fàyà báyìí àwọn èèyàn ìbéèrè oríṣiríṣi ni wọ́n dẹ̀ ń béèrè. I want to know something, sir. Yes. If God created Adam and his wife, yes. My question is that who created God? Ẹ̀gbọ́n tí a pè ní kọ́ ni kọ́ gbọ́ dáadáa ní tí a pè ní ẹni tó ní odù tó sì mọ ibi tí gbogbo ẹ̀ ó parí sí olódù tó dẹ̀ mọ gbogbo ààrẹ. The owner of the codes, owner of creation, and ohun èyí ṣe sẹ́rí ẹni tó bá dàbí èèyàn báyìí lè wọ́n lè dá. Wọ́n ní sẹ́ ti kọ̀wé yìí sí orí. Mo ti kọ́ Code of Kings. Wọ́n ní àwọn fẹ́ mọ asset ṣé àwọn fi lè rí ìwé ìkà. Èyí tá à ń kọ lọ́wọ́ ó ní our origin. Nítorí Yorùbá pọ́nbélé ni mò ń sọ fún wọn. Adébáyọ̀ Pọ́nlé ní you are so brilliant kábíyèsí. Ẹ máa gbọ́ Yorùbá pọ́nbélé ni mò ń sọ fún yín o kì í ṣe Yorùbá tí ẹ̀tẹ́ ní lè fi kọ wáyẹ̀kì o kì í ṣe Yorùbá tí ò ṣe é kọ ìtàn. Àwọn ọmọ yín tí ń bẹ nílùú èbó ní bá mi Àjàdí I salute you sir wípé àwọn ń gbọ́ yín àwọn ń wò yín ketekete l'Amẹ́ríkà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Padi Allen, I'm watching from United Kingdom. You are indeed highly intelligent. Ọgbọ́n tí Olódùmarè fẹ́ fáwa Yorùbá ṣe ń gbọ́ mi. Kìí ṣe ká lọ pẹ́ẹ̀gì ní pé àwọn baba ńlá wa Ṣàngó Ògún nìkan ni òrìṣà. Àwa náà àwọn èèyàn òrìṣà ni wọ́n ẹnìkan ní máa kú olórìṣà tí máa dé nítorí wọ́n ní kí là ń fọ ọba pé ọba aláṣẹ ọba máa kú nínú àwọn òrìṣà yóò di aláṣẹ. Ọba wa di aláṣẹ lórí àwọn tí òrìṣà dá ọba ò lè jẹ́ igbákejì àwọn èèyàn special people aláṣẹ ni wọ́n ń pè. Lórí òrìṣà. Ẹ̀gbọ́n tí wọ́n ń pè ní lórí àwọn tí òrìṣà dá tẹ́lẹ̀ náà ọba náà òrìṣà ni o. Abẹ́gbọ́ ìjọ tó Lódùmarè bá ti yàn án wọ́n máa bí Ọlọ́run máa ń yan ọba látọ̀run ni ìwọ tó gbogbo ìwọ tó bá dádé abẹ́gbọ́ àtọ̀run ni. Raymond King ó ní oríṣiríṣi àlọ́ lọ́pọ̀ jù nínú ìtàn wa ó lè ń tóun tó ń gbọ́ ẹ̀ ó ló tún wá fọ́nì sóhun pé ó yà wọ́n lẹ́nu pé wọ́n ò gbọ́ rí. Òótọ́ làwa ń sọ ń bì nílùú òótọ́ nílùú ayé kò tọ́ ìlú Odídẹrẹ́ òun nìkan ní sọ̀rọ̀ yàtọ̀ sí èèyàn kò sí nǹkan míì láyé tí ń sọ̀rọ̀. Adunni Diamond ó ní we appreciate you kábíyèsí where can we get those books I'm watching you from New York Adélọ́wọ̀ ṣeun wọ́n láwọn fẹ́ ràwé yẹn kẹ́ ẹ gbé sórí Code of Kings wọ́n ní kẹ́ ẹ gbé sí wọ́n ní kẹ́ ẹ gbé sórí íńtánẹ́ẹ̀tì táwọn ti lè ríra. àwọn èèyàn ti rà gbọ́ a máa ṣe copies àwọn èèyàn ti rà á tán gan. Akíntúndé ń wò yín láti Ivory Coast ó lè kú ohun kábíyèsí Lukman ní kábíyèsí you are very intelligent. ẹ jẹ́ ń sọ fún yín ọgbọ́n tó Lódùmarè fẹ́ gbé fáwa tá a bá jábára mọ́ọ̀rẹ́ jẹ nígbà tí ó yan ìran tí ó yan ìran tàwa yìí pé òun lọ́kọ́ dá. Mohammed Táyé àwa làkọ́ dá ẹ wá ń ṣe kí lẹ̀ ń ṣe ẹ wá ń ṣe aláìmoore fún ẹ̀ńtọ́ ẹ̀yin lọ́kọ́ choose àní kí ló dé tó yẹ pé ìran Yorùbá yìí ẹ̀ mọ̀ moore o tẹ́ ẹ bá moore ni
tó bá jẹ́ pé Chibuzor àbí Chinyere àbí Galadima tọ́jà Hausa ńlọlọ́run wọ́n ní kábíyèsí ní ẹ pè ní ẹ sọ ní Ádámọ̀ tó bá jẹ́ Hausa ní ẹ fi so kàn ìyún tẹ́ ẹ bá tẹ́ ń gbọ́ lé ní tó bá jẹ́ ẹran míì ló nírú opportunity pé Ọlọ́run jẹ́ pé òun lọ́kọ́ dá ẹ mọ̀ táwọn ẹran mi ò fojú yín rí. Táyé láti Amẹ́ríkà wọ́n ní kí ló dé tí encourage àwọn Yorùbá láti ní yunifásitì tí wọ́n máa kọ́ èdè Yorùbá láti primary dé yunifásitì. a ń láti jẹ́ káwọn professors kí wọ́n update curriculum because ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá àìmọ̀ kàwé àìmọ̀ kọ̀wé dó a ti ń kàwé ní ìsìn mọ́wé tá à ń kà jù ìwé àwọn èèbó dó technology ọ̀dọ̀ wa náà ló ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń lò nítorí èèbó ò lè survive láìsí wa gbogbo irin battery ní ẹ̀mí ṣe battery lithium ọ̀dọ̀ wa ló wà gbogbo góòlù ẹ̀rí Italian gold lápèlè Italian gold lẹ́pèlè ṣùgbọ́n Italy ò ní góòlù àwa la ní góòlù. Prince Adeniyi wọ́n láwọn ń wò yín láti Canada wọ́n ní ẹgbà yìí sà. aláwa ni akọ́mọ lọ́hùn ṣe ń gbọ́ mi àwa náà láwa tó ń fi ìbọ̀rìṣà yan gan ṣe sálà ìmoore kan ṣé èèyàn gidi nu àwa ni Ọlọ́run kọ́ dá àwa ló yẹ ká máa gbé ẹ jẹ́ kí n sọ fún yín o. àwọn ọmọ adúláwọ̀ ní iyekíye tí ìwé ìyọba ná àwọn wọ́n ní ó gbọ́dọ̀ wà lórí Amazon ni o wípé ntẹ́ ń sọ pé àṣírí ńlá lẹ̀ ń sọ pé ọba kan ò túrò àṣírí báyìí rí wọ́n ní ọba kan ò túrò àṣírí báyìí rí. bẹ́ẹ̀ ni ṣe wà yìí èmi gangan kọ́ lọ́ba. kábíyèsí. èmi gangan kábíyèsí tẹ́ ẹ sọ èmi gangan kọ́ ni kábíyèsí. Olódùmarè ọba tá à ń rí sẹ́ẹ̀rí kọ ju èmi àti yín kò léyìn tí ó fi jẹran n ò léyìn bí èmi kò nídìí tí fi ń yàgbẹ́ kí n lọ tọ́ílẹ̀tì kò ní orí tí irun ń hù lórí ẹ̀ ẹ gbọ́ ojú méjì tẹ ní òun kọ́ lòun ní ojú méjì ta ní kò lè rí tàǹbẹ̀ òun ò ní mú tí fi ń gbóòórùn ọ̀bẹ tẹ̀ ń sè kò sì nírú etí méjì tí èmi àti yín tó ń gbẹ̀ bá kó pé kò jọ èmi àti yín rárá àìmọye nǹkan ni wọ́n kọ tó ẹ mọ àwọn ilé ìbò kọ tí wọ́n fẹ́ fi ṣì wá lọ́nà tí wọ́n fẹ́ jẹ́ ká wà mọ́ ẹ pé àwa làgbà. Lukman Salakua ó lóun wò yín láti New York kábíyèsí. àní Yorùbá làgbà ṣé ń gbọ́ mi àwa làgbà kò sì sẹ́ni tó lè yọ àgbà yẹn kúrò lára wa nítorí yóò dìgbà kan Yorùbá ò ní bọ bàbá wọn mọ́ Yorùbá wàá mọ̀ sọ pé mo gbọ́dọ̀ ju bàbá mi lọ. sẹ́ríńjọ́ Yorùbá bá ti mọ̀ pé òun ó ju bàbá rẹ̀ lọ tí wọn ò fi greatness wọn sọ́dọ̀ bàbá ńlá wọn mọ́ ẹdún náà ẹ jẹ́ ká sọ fún wa ṣé ìgbà àsìn ló dáa ju ayé àtijọ́ ni. Fúnṣọ́ Kadri ó ní watching you from United States and from Ilorin all our people love you in Ilorin we so much cherish you kábíyèsí ó ní gbogbo àwọn Ìlọrin wọn ní à ń kó yín jẹ pọ̀ pé ọlọ́pọ̀ jù pé àwọn kó yín jẹ pé. òótọ́ làwa máa sọ fún ìran Yorùbá nítorí mo lè ṣe àṣà mi mo lè ṣe ìṣe mi ẹ ń gbọ́ mi láì bọ̀rìṣà Yorùbá dùn ṣe ń gbọ́ mi Yorùbá dá àṣà àti ṣe Yorùbá ni ẹ ń pè ní ìṣẹ̀ṣe. Abdulsalam Aduwasi ó ní òun á ti rí rísìn táwọn èèyàn fi mọ́ ní ìṣẹ̀ṣe. ó lóun ti rí rísìn táwọn èèyàn fi máa ń criticize yín pé talent yín high wọ́n fẹ́ pa ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu wọn ò fẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn pé talent yẹn ó ní agbára. wọ́n ti fẹ́ pa wá gan-an wọn ò rí ṣe nítorí wọn ò ṣe é pa èmi ò ṣe é pa kábíyèsí kábíyèsí kò sí gómìnà tó lè yọ mí lọ́ba àfi tọ́lọ́run ọba yan gómìnà ọ̀hún. tọ́ba jọ́lọ́ lọ́yàn. tọ́ba ti dọ́gbọ́ lọ́yàn yan gómìnà yóò rọ̀ lọ́hùn yóò mọ̀ pé Ọlọ́run bẹ láàárọ̀ báyìí fún rẹ̀ yóò padà abẹ́ ni ntọ́ba bá ṣe àṣegbé ni àṣẹ ni tọ́ba ilé àṣẹ la wà yìí ilé Ọlọ́run nígbà tí ìṣe mi lọ́ba tọ́jẹ́ pọ́ lọ́n lọ́ba ilé ọba kí ló jẹ́. Idris ń wò yín láti Qatar. mo bí yín nígbà tí ìṣe mi lọ́ba tí ìṣe mi kábíyèsí tó jẹ́ pọ́ lọ́n lọ́ba àrólé lèmi jẹ́ ààfin ọba kí ni wọ́n kí wá ló jẹun. ilé Ọlọ́run nìyẹn. ilé Ọlọ́run àkọ́kọ́ nù
nígbà tí ò tí ì sí mọ́ṣáláṣí tí ò tí ì sí ṣọ́ọ̀ṣì. ṣé ẹ máa gbọ́ ẹ wá jẹ́ n sọ fún yín ilé mọ́ṣáláṣí ilé àdúrà ni ṣé ẹ ń gbọ́ mi ṣọ́ọ̀ṣì ilé àdúrà ni níbo ilé àṣẹ ilé aláṣẹ ni ilé àṣẹ. ilé aláṣẹ ni ilé àṣẹ. bẹ́ẹ̀ni ìkànnì sì máa wà nílùú kan. bíi government house àbí bò. ààfin ọba. ibẹ̀ ni ilé aláṣẹ. ibẹ̀ ni ilé aláṣẹ nítorí kí làwọn governor's office ńkọ́ governor's office ńkọ́. àṣẹ tó léèbó nìyẹn wọ́n ti mú yẹn wá. àṣẹ tẹ́lẹ̀ léèbó nù. nígbà tára ayé ọba ṣe dáadáa ṣé wọn ò ní ránṣẹ́ sáárọ̀ ọ̀hún. nígbà táwọn ọba tí wọ́n ní àwọn èèṣà aláṣẹ mọ́ tí wọ́n lé kejì òòṣà làwọn sẹ́mọ̀ tí wọ́n ti. Abímbọ́lá Sùnmọ́nù Fádàǹsì ó ní kábíyèsí yọ ara ẹ̀ tí ó ní àwa làgbà ó ní Yorùbá làgbà. Yorùbá làgbà kò sí ìran míì tó gbọ́dọ̀ sẹ́rí ní tá à ń sọ yìí tí ó bá jẹ́ pé ìran míì lọ wà nírú ipò tí Yorùbá bá wà wọ́n fi àṣà kọ. Abdulrasheed láti Dubai ó ní kábíyèsí o ó ní kẹ́ẹ̀pẹ́ o Adéníyì Adékúnlé ó ní good of you kábíyèsí Ọládìpọ̀ Abdulrasheed láti Èbúté Mẹ́ta ó lóun ń wò yín inú òun sì ń dùn Olúwatóyìn Àyẹ́bánjọ ó ní my kábíyèsí highly handsome man Alhaja Tawakalitu Abiola Bọ́lárìn ó ní you are right kábíyèsí Raidon Olúwo when are you coming to Kano wọ́n ní gbòòlẹ̀ ń bọ̀ nílé àná yín wọ́n ní wọ́n láwọn ọmọ Yorùbá wọ́n láwọn fẹ́ gbà yín lálejò wọ́n máa ń lọ Kánò dáadáa wọ́n láwọn fẹ́ gbà yín lálejò. ṣẹ́rí lọ́tẹ̀ yìí ni nígbà tó bá ti jẹ́ pa ti mọ̀ pé Ádámọ̀ ní bàbá tiwa orúkọ yẹn sẹ́ orúkọ yẹn ìtẹ́ fi mọ ibi téèyàn ti wá lórúkọ ẹ̀ orúkọ yẹn orúkọ Yorùbá ni Yorùbá sì lọ́wọ́ adá nínú amọ̀ adá nínú amọ̀ ẹni Ádámọ̀ bí ọlá mi ti dé ni ọlá mi dé adé dàmọ́ ọlá òní adé. Prophet Peter Adékúnlé Adégbòye ó lóun gbàdúrà fún yín lórúkọ Jésù ẹ̀mí yín ó gùn. gbogbo tá a bá fẹ́ jẹ́ ká gbàdúrà ṣùgbọ́n ó ní ẹ̀mí yín ó gùn. tẹ́ ẹ bá ń wáṣẹ àṣẹ tó ju àṣẹ lọ ọ̀dọ̀ ọba ni ṣùgbọ́n kì í ṣe ọba tí bá ń bọ òrìṣà o ọba tí bá ń bọ òrìṣà yóò ní àṣẹ òrìṣà lẹ́nu ọba tó bá yẹ pé Ọlọ́run nìkan ló dúró tì yóò ní àṣẹ Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ẹ rí èmi nìkan mò ń sọdún Olódùmarè ọdún Olódùmarè. mò ń bọ̀ nbẹ̀ náà. àṣẹ Olódùmarè ni. ìgbà wo lọ́dún Olódùmarè mi. sẹ́rí ọba ní máa sọdún Ọlọ́run ọba. ọdún Olódùmarè ṣe ń sọjọ́ ọ̀bí Ọlọ́run ni àbíbò. ọjọ́ ọ̀bí Ọlọ́run kọ́. ọdún kí lẹ̀ ń ṣe. ọdún tó jẹ́ ti Ọlọ́run ọba ni kì í sọdún èmi à ń sọdún Ṣàngó. bẹ́ẹ̀ ni. èmi ò ní gbé Ṣàngó ga ọ̀gá tèmi ẹni tó gbà mí síṣẹ́ ó ní mo mú ọjọ́ kan la fi ń ṣe ọdún rẹ̀ yàtọ̀ sí pé mò ń pè lójoojúmọ́ àwa fi ọjọ́ kan ọjọ́ yẹn dẹ̀ ní 911 ní emergency. ẹ sáwò. 9th of November 9/11. 9/11. bẹ́ẹ̀ni ní 911 ọjọ́ yẹn tẹ́ ẹ bá mọ tó ń etí máa ṣẹlẹ̀. ṣé yóò tún wáyé November tí ń bọ̀. yóò ṣe ní wáyé. àwọn kí ni ọmọ ṣẹlẹ̀. ibùdó máa gbé live lé ọ̀tẹ̀ yìí. táwọn èèyàn mọ wò báyìí. táwọn èèyàn mọ kì í ṣe live yẹn nìkan máa gbé sí TV a jẹ́ káwọn channel. bíi channel àti BBC nǹkan kò gbé. BBC wọn á gbé live. a máa gbé lọ́tẹ̀ yìí iṣẹ́ tó àṣẹ ló máa ń bọ́ sáyé àwọn èèyàn àṣẹ tọ́lọ́ ń fi dálẹ̀ Yorùbá tọ́lọ́ ń fi sọmọ Yorùbá di orí nínú gbogbo nǹkan Yorùbá lórí àwa la láṣẹ àwa ló yẹ ká gbọ́n jù ní ayé kì í ṣe Amẹ́ríkà ló yẹ kán ti rí ẹ̀ ń tọ́ gbọ́n jù kì í ṣe Amẹ́ríkà ló yẹ kán ti máa rí Elon Musk Bill Gates àwọn ọmọ tiwa ló yẹ kí ọgbọ́n wọn kán máa ṣe mọ́tò tí ń fò nísìn àní bàbá ńlá tiwa ọlámú irú dúdú yìí ọlámúrúdú òun ló kọ́kọ́ ilé dé sánmà kò tí ì sẹ́ni tó ṣédè ní eléni àwọn ọmọ rẹ̀ àwa tí ì lọ́gbọ́n kí ló fà á nítorí a ti sọ pé àwọn bàbá wa nìkan. ṣé tí ẹ kọ́nu báìbù pé Ọlọ́run wá dèdè rú sóò náà ni ẹ ń sọ̀rọ̀ pa. bàbá tiwa nù. bàbá ńlá wa nù. wọ́n nígbà tí ilé yẹn ń ga lọ Ọlọ́run wá da èdè rú. wọn ò lè yí ọlámúrúdú padà ní pé kì í ṣe orúkọ Yorùbá ọlámúrúdú dì
àwọn so náà ni à ń pè ní nàmúrúsù. àwọn ní Quran wọ́n pè ní nàmúrúsù ṣùgbọ́n tẹ́ ẹ bá wo inú èdè wọn tẹ́ ẹ bá rí sali àti dali wọ́n lè pè ní nàmúrúdù wọ́n tún lè pè ní nàmúrúsù nítorí wọ́n lè pè síkírù wọ́n dẹ̀ lè pè ní díkírù. bẹ́ẹ̀ni. so ẹ lè tó fi dí sí ẹ rí pé lámúrúdù lẹ́yìn ṣùgbọ́n nígbà yẹn tí lámúrúdù wà kò tí ì sí lárúbáwá. àwọn sì ń kílèmù pé mọ́kà ni ẹ̀dùn wọ́n ń kílèmù pé mọ́kà ni nàmúrúsù ti ṣẹ́. ẹ mọ̀ gbọ́ wọ́n lọ ọbẹ̀ ni ṣé bí aṣáàtì débẹ̀ ńgbà yẹn ni ṣé abrahamu nínú lámúrúdù àti abrahamu ta lọ́kọ́ jù. lámúrúdù ju abrahamu lọ. lámúrúdù ju abrahamu lọ. bẹ́ẹ̀ ni ọmọ noah ni lámúrúdù èèyàn dúdú sì ni ẹ lè google ẹ̀ òun ni the first mightiest man. Abraham ẹ ṣe lárúbáwá kéde ṣe yẹ̀húdí òun ló bí àwọn ọmọ tó lọ di yẹ̀húdí Israel òun ló bí ọmọ mẹ́ẹ̀ ní Jacob ní ìnagijẹ ní jẹ́ Israel òun ló wá bí ọmọ méjìlá ní sọ wọ́n di Israelite wọn èdè tí ìdébi tí ẹ wà tí ń jẹ́ Israel lẹ́nu wọ́n tún kò nu Africa nínú Egypt káàsì tó dé Egypt ní Abraham ti wà so ibi wọ́n ti ń bọ̀ ó ní náà ibi tá a ti rí ibi téèyàn ti diyọ̀ láyé Kwara ní èsì ẹ̀. sọ́dọ̀ wọn yọ tó wà nù bíbélì. tó wà nù bíbélì èsì ẹ̀ nìkan ni wọ́n ti rí gbogbo ayé ká lọ chẹ́ẹ̀kì ẹ̀ gbogbo ayé èsì ẹ̀ lọ ń sọ fún wa pé Sodom and Gomorrah Iraq ni wọ́n ti rí kò tí ì sí Iraq níjọ́ náà lọ nígbà yẹn àwọn nǹkan tó ń sọ migration ṣẹlẹ̀ láti Africa ló ti bẹ̀rẹ̀ ibi èsì ẹ lẹ́gbẹ̀ẹ́ òru àwọn ará èsì ẹ tí wọ́n wà ń bí èsìn àwọn kọ́ ni Sodom and Gomorrah o ṣe ń gbọ́ àwọn kọ́ lé èèyàn tí wọ́n ṣe but àwọn náà wọ́n bá ṣẹ́rí gbogbo òró gbogbo ìlú tó wà yíká èsì ẹ ní wọ́n ti rí àwọn tí wọ́n diyọ̀ kìí ṣèṣì ẹ nìkan ìyí tí wọ́n dẹ̀ di kìí ṣàpáta kìí ṣòkúta kìí ṣe gbìn ẹ mọ́ kìí ṣe èèyàn lọ́mọ soapy stone náà ń pè soapy stone tó dàbí sulfur soapy stone kìí ṣe pé bóyá kínní tí wọ́n ní táwọn bá gbénu kínní gan yín máa di yọ̀yọ̀ tí máa yọ̀ tí wọ́n mọ̀ dàbí pé ọṣẹ tí wọ́n mọ̀ so wọn ò lè èèyàn kankan ò lè sọ fún wa yín pé ìtàn tí àwọn èèyàn kọ wá lánìtàn ṣùgbọ́n àkọsílẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn bá wa kọ̀ tán wa ṣùgbọ́n wọ́n yí mọ́ wa lọ́wọ́ ìtòrí ẹ̀ lénìí láti ìlú Ìwó àti ń sọ̀tàn Yorùbá nítàn gidi. wọ́n ní ìtàn yín sẹ́ẹ̀sì lè defended lájọ àgbáyé mi ṣe ní defended níjọ́ tó bá jáde. àwọn ìjọ tí òyìnbó gan bá gbọ́n tí mò ń sọ ìjọ náà ni wọ́n mọ̀ ìpá wọn dáràn nípò òótọ́ ti ṣẹlẹ̀ wọ́n adẹ̀ tí ńlá fi ń kọ́ nù ìwé nìsín kán lè bá a mọ̀ pé we are going to lead we are coming back to tell them that we are your fathers àwa ni bàbá yín. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àwa la bí yín. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kábíyèsí. àwa la sì gbọ́dọ̀ gbọ́n jù yín lọ. kábíyèsí ẹni DNA ẹni trace èbó wá sí Africa ni àti Chinese. ẹni kò trace Africa lọ ìlú èbó. no àti Chinese àti everyone àti Arab àti Indians everybody trace their origin back to Mother Africa and to Yoruba land every one of them èbó Germans every one of them wọ́n trace DNA wọn àwọn ẹni tó bá já àfin nù wọn wọ́n mọ ibi tí wọ́n lọ èyí tó bá jẹ́ kínní òun kálukú nígbà wọn dé èdè òru ni à ń sọ pé èdè tiẹ̀ ìwọ òun kálukú ló dẹ̀ ní ìlú tí Olódùmarè sọ fún pé bí dọ́ọ̀ lọ ni ṣé bẹ́ẹ̀ gbọ́ promised land táwọn Israel sọ. bẹ́ẹ̀ni ṣé wọn ṣe bí wọ́n ṣe ń júwèé lọ fún ẹnu àbí wọ́n ṣe lọ júwèé fún ẹnu. òun kálukú ló ní promised land tiẹ̀ ṣe bí ìlú wo ló sọ ibi ìfáwà wípé ìlú òótọ́ ni wípé òun ń darí wa padà sílùú baba ńlá rẹ̀ wípé ibi tí Odùduwà ti wá. Sẹ́lát Abíọ́dún ẹ wo ẹ jẹ́ n sọ fún yín láti Egypt wá sísàlẹ̀ ẹ wo gbogbo ibà yìí odò wo ló lè gba ọkọ̀ Noah ẹ wo tí ì bá ṣe Atlantic níbo lodò tún wà láti Egypt désàlẹ̀ kò sí. odò wo ló lè gba ọkọ̀ Noah tí ó gba èèyàn méjì àtẹranko méjì tó tóbi tó báyẹn Atlantic tó wà lẹ́yìn Ondo àti Ìjẹ̀bú ibẹ̀ ni Noah
lọ́kọ̀ọ́nù àlọ́bàṣì. kábíyèsí olódùmarè. bẹ́ẹ̀ ni ẹ wò ó ṣé bí Egypt ẹbí Jacob lọ́sẹ̀ lọ Egypt ọmọ Abraham ebe Abraham lọ́sẹ̀ mọ́mọ́ ẹ̀ lọ Mẹ́kà so ṣébẹ̀ láti ń bọ̀ ni. Newfoundland náà ń pè àwọn ọbẹ̀ yẹn níbi téèyàn bá ṣẹ̀ ń lọ kì í ṣe pé ibẹ̀ láti ń bọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ ní gbogbo ń kálukú ìtorí ẹ̀ lẹ fi rí pé tẹ́ ẹ bá wo ilẹ̀ Yorùbá gbogbo nǹkan ló wà ń bẹ̀ layers. Savage ní layers. only it's true only some Yoruba traveled out. Kábíyèsí, I'm so excited, sir. You are right, sir. Ẹ pẹ́ fún wa. bá Yorùbá ní Brazil ẹ pẹ́ fún wa. Olúwa ṣeun. ẹrú ni ẹ kó lọ síbẹ̀ ni àwọn ẹrú ni ẹ wà ń bẹ̀ ní Brazil Cuba àwọn ẹrú ni kì í ṣe pé bóyá wọ́n lọ bá wọn bẹ̀ ibi everybody ti dìde tó ti lọ òun kálukú lọ bí tọ́lọ́hún ọba sọ pé ibi lọ lọ. Bó wá ní àwọ̀ tí wọ́n ṣe jẹ́ funfun títí wá jẹ́ dúdú. Kábíyèsí ṣé èèyàn dúdú ìtọ́pẹ̀ melanin nìyẹn. Yes sir. Pigmentation nìyẹn ẹ lọ kà ń pa pigmentation àwọn kan wọn ò ní lè gbé ní ìsàlẹ̀ equator because oòrùn èèyàn funfun kò lè di dúdú o àfi tí ó bá ní cancer of the skin ló kù. Èèyàn funfun ò lè di dúdú. No. Dúdú ló lè di funfun. Wà lè ebe rí Michael Jackson gbódé yẹn o èèyàn dúdú kò sí bí ó ṣe lè ó lè any situation ló lè adapt sí. ṣé ń gbọ́ mi àwa lè gbé níbẹ̀ àwọn ò lè gbé níbí báyìí tó bá gbé níbí báyìí ju wọn ibi tí wọ́n lè gbé tí àwọn tó jẹ́ ààfin nínú àwọn ọmọ tá a bí ààfin wà ńbẹ̀ ètí ọjọ́ èbú wà ńbẹ̀ gbogbo ẹ̀ ní káàkiri yẹn mother Africa ní ẹ̀mí ń gbé ní motherland the mother Africa this is where everybody was begetted peter àti èèyàn dúdú inú kòkò dúdú lẹ̀kọ́ funfun. Níbo làwọn Ghana ti wá àwọn Cameroon àwọn nǹkan kan yẹn. àwọn náà lọ ní ọ̀dọ̀ wa náà ni. nílẹ̀ Yorùbá yìí náà. nígbà tó jẹ́ pé Yorùbá lọ́lọ́ nǹkan dá wọ́n sì dèdè wọn rú ebe ẹgbọ́n pé ńgbà Lámúrúdù ní dèdè rú. bẹ́ẹ̀ ni. tàwa Lámúrúdù yẹn ó kọ yẹn láàfin mèdè tá à ń sọ ńgbà yẹn kọ́lọ́n tó dèdè rú ó kọ láàfin mọ ìlú tó ń ká tó bá jẹ́ Chibuzor ní ẹ sọ àbí ẹ ń pẹ Galadima àbí ẹ ń pè ní orúkọ Haúsá á ti mọ̀ pé Haúsá lọ́lọ́ nǹkan dá. abẹ́gbọ́ orúkọ téèyàn bá ń jẹ́ ilé làwò ká tó sọmọ lórúkọ Ádámọ̀ orúkọ Yorùbá ni a jẹ́ pé Yorùbá là ń sọ ń gbà yẹn. bẹ́ẹ̀ gbogbo orúkọ tí wọ́n bá tún wá sọ sínú Bíbélì ó tán fi ń confuse wa tí wọ́n fẹ́ fi jámọ́ ìgbà míì wọ́n ò ní ibi tí wọ́n ti dé èèyàn Sri Lanka ni bó ní Sri Lanka kí ni nǹkan tó sọ ṣé àwọn Olódùmarè ò ṣe ọba tí fìkan kankan mú ìní à fi èsì ẹ yẹn. kó sì mọ wà ń bẹ̀. ó wà mẹ́ museum first museum ní Nàìjíríà nìyẹn. ẹ ń sọ̀rọ̀ kan ẹ lápá abìkan lẹ̀ Yorùbá ẹ̀ ó ti wà kífẹ̀ ò tó wà. báwo kífẹ̀ ò tó wà. ṣé Ifẹ̀ gan la kọ́kọ́ dá gbogbo ilẹ̀ Yorùbá ni. no Ifẹ̀. àwọn bo ló ti kọ́kọ́ wà. ibi tí Oòduà Lámúrúdù Ádámọ̀ àwọn Nóà ibi tán ti wá ebi ṣé ẹ ń gbé ìkún omi ń ṣẹlẹ̀ káàkiri. bẹ́ẹ̀ ni. àwọn èèyàn sì ń sáko so tí ìkún omi bá dé òǹkálukú múùfù lọ bòmí Oòduà múùfù lọ bẹ̀ àwọn èèyàn ti ń gbé nífẹ̀ kó tó dípò Oòduà débẹ̀. lẹ́yìn ìkún omi. aláwọn èèyàn ti ń gbé Ifẹ̀ kò sí ẹni tí ó sọ fún yẹn lọ bí anybody nífẹ̀ nígbà tí Oòduà lọ́kọ́ dá Ifẹ̀ wọ́n sọ pé Oòduà báyà ni. so and bàbá ńlá tèmi lò Oòduà á jẹ́ pé ibi tó ti wá ó ń láti jẹ́ àjùmọ̀lò Yorùbá yìí nítorí headquarters gbogbo Yorùbá gbogbo wọn gbọ́dọ̀ lo. Yorùbá tá à ń sọ lẹ́nu. tẹ́ ẹ bá lò ó tẹ́ ẹ bá ok. ẹni Yorùbá yìí bẹ́ẹ̀ bá fi Yorùbá mi kọ wáyẹ́kì wọn kò ní pàṣẹ. yóò fèlì professor máa fèlì ó ń tọ̀hún. Yorùbá ìjùmọ̀lò là ń sọ. Yorùbá tá a fi ń sọ orúkọ Yorùbá gangan nu Adéwùmí
gbogbo ilẹ̀ Yorùbá yòókù wọ́n máa gba orúkọ tájùmọ̀ ló bá sọ ni bàbá sì wà ní conference Yorùbá gbogbo Yorùbá ló gbọ́dọ̀ tẹríba fún Yorùbá àjùmọ̀lò bẹ́ẹ̀ ni kí ẹni tí ì bá ṣe àjùmọ̀lò kó má bínú wọ́n gbọ́dọ̀ padà wá ní àwọn Ìgbò lè ní wọn ò lè sọ pé àwọn ni Ọlọ́run kọ́ dá àwọn Haúsá ò lè sọ àwọn ò lè sọ tàtà wà ń sọ yìí kí wọ́n má bínú ṣùgbọ́n wọn ò lè sọ àwa nìkan la lè ní a ní àṣẹ láti sọ̀rọ̀ yìí nítorí pé orúkọ wa òun ni bàbá ńlá ṣé bí ẹ rí pé ànábì Muhammad síbẹ̀ mọ̀ pé kò mọ òun ò tí ì dáyé ńgbà wọn kọ Bíbélì ṣùgbọ́n òun náà bá ń ṣe fi hàn tó ó sì tún agree wípé ádámọ̀ lọ́lọ́run kọ́ dá ajẹ́mọ̀ ń tọ́lọ́ ń sọ fún un ló gbọ́dọ̀ sọ jáde tọ́lọ́ ń dẹ̀ sọ fún un ní pé ádámọ̀ ṣùgbọ́n ádámọ̀ yẹn ìtumọ̀ yẹn kìí ṣe lárúbáwá kìí sì ṣe English ọmọ ológo ni o ní túmọ̀ nínú ọmọ ológo ni ànábì Muhammad sallallahu alaihi wasallam nítorí tí ó bá sí ànábì tọ́lọ́ rán ṣẹ́gbọ́ ní ìlànà pé bóò ni wọ́n ò ṣe máa sin Ọlọ́run tí wọn ò bá rán ẹ̀ ń gbọ́ mi lárúbáwá àti mẹ́kà kò sẹ́ni tí ọmọ lé ní o ọmọ ológo kan lèèyàn máa bí ìlú kan o tí máa yí ògo ìlú padà o. ànábì ló yí ògo Mọ́kà padà àti Mọ̀dínà ló jẹ́ ká oríire bá wọn. àwọn Yẹhudi yẹn àwọn ọmọ tí wọ́n bí ń bẹ̀ ni o Jésù ló mú kí wọ́n mọ Ísírẹ́lì dé ní o báwọn yẹn fi ń lọ bẹ o wọ́n bá jẹ́ tán Dáfídì nìkan ni kò sẹ́ni tí ó débẹ̀ mọ́ o n tí wọ́n wá lọ bẹ ojú ń gbé irú ọmọ tí wọ́n bí ń bẹ̀ àwọn fẹ́ lọ fún lẹ́yìn ìgbà tẹ́ ẹ dórí àlééfà kábíyèsí àwọn àtúntò wo ló ti wọnú ìlú Ìwó yìí àti àyípadà ariwo ló ti wọlé. ó ti pọ̀ jù ẹyẹ kan bí ọmọ àwo. ẹ sá wò. ọba Adérẹ̀mí lòun tún mú yunifásitì wá sífẹ̀. bẹ́ẹ̀ ni. èmi náà tún gba Federal College of Education Ọlọ́run ló gbé fún mi. sí Ìwó. ní gbogbo 6 geopolitical zones wọ́n pín 6 ìkan ṣoṣo tí ó wà sí South West èmi ni Ọlọ́run fún èmi ni á fún gbọ́wọ́ Buhari mo ti ṣe títì mo ti mú kí lórúkọ ẹ̀ wá rí mo ti gbé èmi mo gbé National Open University wá Ìwó ti wà map ní gbogbo world map lẹ́nu Ìwó ìlú ìtàn ńlá ni ìlú ancient adé rẹ̀ gan adé ńlá ni ọba tí ìfọba jẹ ni Ìwó ti wà ní imperial majesty. ṣé adé yín Ifẹ̀lẹ̀ ti gbé wá ṣé adé lára adé ìyá yín ni ẹ̀ ń dé. bẹ́ẹ̀ ni ọmọ ọba tó lẹ́tọ̀ọ́ sí ọba òun náà ní Tìlú ṣé ń gbọ́ mi. tó lè jọba ní Ifẹ̀. bẹ́ẹ̀ ni anílé mbẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ ọba gangan kò sí irú ẹ̀ tó ṣẹlẹ̀ wípé ọmọ ọba gangan wọ́n wá ní ọ̀yá tún lọ jọba mbẹ̀. ó dàbí bọ́rọ̀ yẹn ṣe tẹ. ọmọ ọba gangan bọ̀ àwọn kì í ṣe pé bàbá wọn ń jọba lọ́wọ́ Ọ̀kànbí kò jọba lọ́wọ́ ọ̀rọ̀ kò sẹ́nì kankan tí ó sọ pé òun ni direct ọmọ Odùduwà ọmọ ni gbogbo wa. ọmọ Oòduà ló kù. ọmọ ni ẹ̀rẹ́ gbọ́ àbí tí Ọ̀kànbí tó bá yẹ pé Ọ̀kànbí wà láyé tí ń jọba lọ́wọ́ nísìn láṣọ ọmọ lọ́rán yàn ọmọ ni gbogbo abẹ́gbọ́ ọmọ lèmi náà bí ṣe máa ń rínu ṣùgbọ́n alẹ́ tọ̀ sí ebi bó ni mo ṣe jọba wò ọmọ náà ni mo jẹ́. Bísí Sadiq ó ní kábíyèsí Olúwo, I'm looking forward to get this book ó ní please kindly try and make it available for us. ó ní ó lóun wà convinced pẹ̀lú gbogbo intention ẹ̀ pé òun ọ̀gbọ́rí ó ní tóun ọ̀gbọ́rí ni. ọ̀rọ̀ tó pọ̀ ní àláyé nísìn nǹkan ti pọ̀ jù evidence pure evidence tí ì ṣe pé bóyá èèyàn mọ gbogbo ohun tí ẹ kọ́nu Bíbélì ní Old Testament dítí dìgbà Mósè gbogbo ọ̀rọ̀ wa ni Africans wọ́n wá ń yí orúkọ ẹ̀ wọ́n wá ń sọ pé ibì kan ebi àwọn wọn ò lè perfect ẹ̀
àwọn náà ṣe mistake wọ́n sọ ọ̀rọ̀ Egypt wípé àwọn ẹ wo odò tó lọ wà lẹ́gbẹ̀ẹ́ Egypt kéèyàn tó lè bọ́ sí odò Red Sea ó nìyẹn Red Sea àbí nǹkan Egypt bẹ́ẹ̀ni Middle East ni odò nu odò gbogbo so a jẹ́ pé ibi ìsàlẹ̀ ń bì ni àwọn Abraham gbogbo ẹ̀ ti ń bọ̀ tí Abraham ọmọ rẹ̀ ìkan lọ Egypt ó mú kan lọ Saudi. Allahu Akbar. Ismaila ló mú lọ sí Saudi ọmọ tí Àjàrà dẹ̀ ní àjàrà ni nítorí orúkọ yẹn orúkọ Yorùbá ni àti wọ́n pè ní Àgà tí wọ́n lọ pè ní Àgà àjàrà is grape làwọn ń pè ní àjàrà ẹ bá ń gbọ́ àjàrà ẹ máa lọ wo wọ́n dẹ̀ ní slave ni ìran wo ni ẹ sọ di ẹrú nígbà yẹn èèyàn dúdú kọ́ ni. bẹ́ẹ̀ ni. sọ wá ní so ta ló bí Lárúbáwá. alára wa ni a ti jáde. ẹ lọ Google Àgà slave ẹ kàn Google ẹ ń gbé what colour ẹ Google colour Nimrod ń gbé race wo ni ìran wo ẹ Google Ham tó jẹ́ bàbá rẹ̀ ẹ wá gbogbo wọn èèyàn dúdú ni wọn inú Áfíríkà ní ẹ sì ti wà ọ̀dọ̀ ṣùgbọ́n Ádámọ̀ gangan tó jẹ́ bàbá gbogbo wa pátá Yorùbá ni nítorí orúkọ rẹ̀ láàfin mọ̀ pé Yorùbá ni béèyàn ọba mọ̀ ìlú téèyàn ti wá téèyàn bá ti gbó ọkọ èèyàn tó bá jẹ́ Johnson ni wọ́n pè ní ìsìn àní jiyàn àbí Johnson á ti mọ̀ pé ọmọ Britain ni tí wọ́n máa pè ní Blackwood á ti mọ̀ pé ọmọ Britain ṣùgbọ́n ẹ ti sọ fún wa pé a dá nínú amọ̀ Ádámọ̀ nìyẹn. àwọn ọmọ bíbí Yorùbá tí wọ́n wà ní Hong Kong Ismail Azeez wọ́n ní bóòlù ẹ̀ṣẹ̀ wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ní Hong Kong wọ́n ní àwọn fẹ́ ṣe Yorùbá Day wọ́n ní Yorùbá Day celebration pé àwọn fẹ́ kẹ́ wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn Hong Kong. wọ́n máa invite mi wọ́n máa ti invite mi. ok Canadian citizen ni mi may need visa. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o. gbogbo ìlú tó bá ti jẹ́ ìlú western world. kábíyèsí dual citizen lẹ ń kárí òun. passport Canada mo òun ló dé powerful jù. bẹ́ẹ̀ ni àwa nìkan láì tẹ̀ka wọ America because wọ́n trust the passport yẹn. anywhere tẹ́ bá fẹ́ lọ. anywhere tó bá jẹ àwọn ẹsẹ̀ àwọn Africa nìkan ní àṣà pé a gbọ́dọ̀ gba visa. ẹ wo ìtọ́lọ́hún ọba fi ń hàn wá nílẹ̀ Yorùbá yìí láti ìlú Ìwó kò tí ì sí tán o ìtàn Yorùbá adúpẹ́ pé òkun kábíyèsí ìmọ̀ràn wo lẹ fẹ́ gba gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ká tó mọ̀ lọ. ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo ọmọ Yorùbá ni pé àṣà àti ṣe Yorùbá ó yàtọ̀ sí tó bá wù yín tẹ tó bá fẹ́ bọ̀rìṣà tó bá wù ú nìyí ìwọ lọmọ tó fẹ́ ṣerú àwọn baba ńlá rẹ̀ ní tèmi mọ̀ ni pé òkú ìbáláyé wíjọ́ èmi ò sì lè máa sọ fún bàbá Ṣàngó Ọya Ògún pé kó bá ń gbé àdúrà mi lọ sọ́dọ̀ Olódùmarè èmi gangan lolódùmarè òun ló dá mi baba ńlá mi wọn èé bọ Ṣàngó Odùduwà ọ̀bọ Ṣàngó rí kọ̀bọ òòṣà kan rí Lámúrúdù ọ̀bọ òòṣà kan rí Ádámù ò sì bọ òòṣà Olódùmarè straight ní tí wọ́n ń pè lólódùmarè ni ẹni tó ní gbogbo odù pátá Ifá kọ́ ló lodò Ọ̀rúnmìlà kọ́ ló lodò olódù ni ó ní odù olódù tó mọ gbogbo àrè tó mọ ibi tí ẹ̀dá ń rè òun náà ń pè ní Olódùmarè àwa Yorùbá gangan la mọ orúkọ Ọlọ́run tá a sọ di ẹyọ kan tá a sì pé dáadáa gbogbo àwọn táwọn bá fẹ́ pé tí wọ́n sọ mí Ọlọ́run olú ọ̀run nù mọ́tẹ́ bá ní Olódùmarè ẹ ti sọ pé ẹ̀gbọ́n ńgbà tí èèbó pé wọ́n ní ìpilẹ̀ṣẹ̀ àti òpin alpha and omega the beginning and the end but Yorùbá ńlọ mọ ọkọ Ọlọ́run ọba gangan ní a mọ àdàpé ẹ̀ Olódùmarè wọ́n máa kí papà Yorùbá gidi ẹ máa sọ Yorùbá ẹ má jẹ́ kí wọ́n sọ yín pé àwọn olórìṣà ẹ máa sọ fún yín pé èdè òsànù Yorùbá yín ẹ lè wo òfì ẹ lè ṣe àṣà àti ṣe Yorùbá láì bọ̀rìṣà
ẹni bí wọn bá sọ pé àbọrúbọyè àwọn èèyàn gbàgbọ́ pé de. irọ́ kìí ṣe de olóòṣà bíbọ. àbọrú àbọyè. Yorùbá pọ́nbélé ni. bẹ́ẹ̀ ni. àbọrú àbọyè o àgbo àtọ́. àṣẹ ni. àbọ̀ ṣíṣẹ àbọ̀ Olódùmarè ni n tẹ́ ń pè ṣíṣẹ Ọlọ́run ní máa ṣe sí. kó fi stampu ṣàdúrà. gbogbo nǹkan tá a bá ti ń sòdè wọ́n mọ̀ ní èèṣàlẹ̀ èèyàn tòótọ́ èèyàn làwọn kinní wà fún kìí ṣe fún àkúnlẹ̀bọ tó bá ti dàkúnlẹ̀bọ ó ti di nǹkan mìíràn níbo ni wọ́n ti ń jẹun ṣé ẹ mọ̀ ibi tí òòṣà ti ń jẹun níbo ni ti ń jẹun oríta ni sẹ́yìn jẹun lóríta níbo ni wọ́n máa gbogbo oúnjẹ wọn sí ilẹ̀ ẹlẹ̀ ṣé wọ́n tó fẹ́ jẹ́ ọgbọ̀ ṣé lẹ̀ẹ́lẹ̀ ló ti ń jẹun èmi tí mò ń jẹun dining table tí mo ń jẹun lórí dining table tó wà ó màá mọ sọ pé òòṣà ti ń jẹun lẹ́ẹ̀lẹ̀ tí oúnjẹ rẹ̀ yí yẹ̀pẹ̀ tí ń jẹun nú odò tí ń yàgbẹ́ sí ìlèmí alẹ́ òkú kì í bá láàyè wíjọ́ èmi èé lọ sọ fún òkú kó bá ń gbé ọ̀rọ̀ mi lọ fọlọ́run àbẹ́gbọ́ alààyè ni ó yin Ọlọ́run alààyè tá mo lè mọ ṣàdúrà fáwọn bàbá mi tó ti lọ Kọ́lá Àkànbí mò ń ṣàdúrà fún Ìyásù Àkànbí mò ń ṣàdúrà fún bá bá fẹ́ ṣàdúrà fún Ṣàngó k'Ọlọ́run dáríjì k'Ọlọ́run foríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ k'Ọlọ́run tẹ̀sáfẹ́ rẹ̀ àbí ṣùgbọ́n méke wọ́n á ní òun ní mọ̀ ọ́ bọ̀ láti lọ sọ́dọ̀ Ọlọ́run kò sí yẹn inú ẹ̀sìn Yorùbá máa ń sin Ọlọ́run ọba ni Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí ìmọ̀ á dùn mí tí n bá rí àwọn ọba míì tí wọ́n sọ pé àwọn ń kúnlẹ̀ fún pásítọ̀ wọ́n ń kúnlẹ̀ fún kínní ó yẹ kí pásítọ̀ wa máa gbàṣẹ lọ́wọ́ alẹ́ lómi a máa sọ fún mi pé kábíyèsí níjọ́ wo lẹ wá dà fà tẹ́ ẹ di kínní ọba ní máa sọ̀rọ̀ Ọlọ́run ọba ní máa gbé Ọlọ́run ga jù ọbẹ̀ ìgbé òòṣà àkúnlẹ̀ bọ̀gà ṣé ń gbọ́ mi ọba ní máa gbé Ọlọ́run ga jù so ọ̀rọ̀ ẹnu ọba ló yẹ kí wọ́n ti máa gbọ́rọ̀ Ọlọ́run ẹnu ọba ni ó yẹ kí pásítọ̀ àti àwọn àfáà àti àwọn tí ń bọ̀rìṣà ló yẹ kí wọ́n ti máa gbọ́ ọ̀rọ̀ ta ni. ọ̀rọ̀ Ọlọ́run. ẹni tó fi wọ́n jọba nítorí àwọn ni ẹ ń bọ́ Ọlọ́run jó kọ. Gbọ́n tí mo sọ. mo ń gbọ́ yín. kí lẹ̀ ń pọ̀ Ọlọ́run ọba. so táwa ní bọ́ Ọlọ́run jó kọ. ọba. ẹ tó ń tẹ́ mẹ́ kábíyèsí ta ni kábíyèsí gangan. Olódùmarè. so nígbà tó bá ń bọ́ Ọlọ́run jó kọ tó wá tó ní òrìṣà lọ́mọ ọbọ ń pè wọ́n ní gbákejì àwọn èèyàn èmi ò rí ọgbọ́n nínú ni so òun kálukú àwọn Yorùbá àwọn ọba tí bá ń bọ̀rìṣà ni ẹ ń dalẹ̀ Yorùbá láàmú àwọn ni wọn ò jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n ti ní ọgbọ́n tọ́lọ́run fẹ́ kó sílẹ̀ Yorùbá Ọlọ́run fẹ́ jẹ́ ká gba ṣẹ́ǹgbọ́ ipò wa padà gẹ́gẹ́ bí ẹni tó lọ́gbọ́n jù ní gbogbo ayé ẹ̀rín pé òòṣàríbọ yẹn ní máwọn ọmọ wa sádànù kò ní ẹ̀rín pé nígbà tí ìbá ṣe pàṣẹ ń ṣe òfì dáadáa òfì wọ́n fẹ́ máa kó sọ́run eégún tẹ́lẹ̀ ni wọn ò fẹ́ jẹ́ ká mọ̀ pé kìnnì ṣùgbọ́n nísìn àti ń gba àṣà àti ṣe wa àwọn oní tí ń bọ̀ àwọn náà ní ẹ̀rí tí wọ́n mọ̀ dádé sọ́ba ni ṣé sọ yẹ kí ẹni tí ọba sọ bá mọ̀ dádé wọ́n mọ̀ láwọn ń jọba ọba kìnnì kan ọba ẹgbẹ́ yìí ọba ń bo ló ti rọ́ba aláṣẹ tó o bá ti jọba àlú ó yẹ sọba o gbọ́dọ̀ jẹ ọba àlú sẹ́ǹgbọ́n mi kó o tó lè jẹ ọba kan ọba tí wọ́n fi ọba yìí náà ń pè lọ́ba ìmọ̀ba gangan lọ́lọ́run ọba ìwọ ló wá ń ṣojú Olódùmarè nílùú yẹn sẹ́ǹgbọ́n mi ìjọ ọba Yorùbá ọba ti bọ̀rìṣà mọ́ ayé Yorùbá dáa kábíyèsí kò ní sí ìrira nínú ẹ̀mẹ́ pé dọ̀tí ni kò ní sí ìrira nínú àṣà àti ṣe wa mọ́ aláàlè ṣàṣà àti ṣe wa láì bọ̀rìṣà yóò dáa fún yín o ẹ bá wa gbàdúrà fún àwọn
pẹ̀lú àṣẹ Ọlọ́run, àṣẹ ọba Olódùmarè kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ire ayọ̀, àánú tí ọmọ máa yọ̀ wá fún yín ni o, tí ó dùn yín nú. Amen. Ìrànlọ́wọ́ ayọ̀, ìgbéga tí ó máa yọ̀ wá yóò máa jẹ́ ti yín. Àmín. Ẹ máa ṣọlá, ayé ò ní bí yín léèrè. Àmín. Ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí ní máa ṣọlá, táyé ìbí léèrè. Ẹ máa ṣọlá, ayé ò ní bí yín léèrè. Ìwọ tó ò lọ́lá, ọgbọ́n ló kú lórí ẹ. Lénìí kípín ẹ yí padà. Amen. Ọgbọ́n ni ẹ máa béèrè ju, kọ́gbọ́n máa jẹ́ ti yín. Àmín. Ọgbọ́n tó tayọ gbogbo ẹ̀dá, ọgbọ́n táyé ò rí wẹ̀ rí, tó ẹ mẹ́tọ́ bá ti dé sọ́dọ̀ ẹ báyìí wọ gan stock exchange, stock market, forex, wọ́n máa lago ni. Àwọn kan ló ṣe Twitter, àwọn kan ló ṣe Facebook, níjọ́ wọ́n ti ṣe báyìí ayé bá dà sọ́dọ̀ wọn. Irú ọgbọ́n tó ju tàwọn Mark Zuckerberg lọ, Ọlọ́run ó fún ọ, yóò sì fọmọ rẹ. Àmín. Ó rà àánú gbà. Àmín. Ẹ ò ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lè máa dínà ayọ̀ yín, k'Ọlọ́run ọba kó mú kó ń bẹ̀. Amen. Kó dáríjì yín. Àmín. Ọ̀tá ò ní borí yín. Àmín. Ní iná ẹ̀ ní lọ́ta o, ṣùgbọ́n wọn ò ní borí yín. Àmín. Ẹ máa borí gbogbo àwọn ọ̀tá yín. Níṣẹ́jú àwọn ọ̀tá yín, ẹ máa gbélé ayé ṣe rere. Àmín. Yóò máa dáa fún yín o. Àmín. Ẹ máa ṣoríire. Ẹ láyọ̀. Ẹ ra àánú gbà. Pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá, tẹ́nìkan ò gbọdọ̀ bí léèrè. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí. Yóò dáa fún yín o, ẹ̀yin ọmọ Yorùbá. Juwọ́ sí yín o. Ìrùkẹ̀ kìí ṣe ìrùkẹ̀ òṣàkúnlẹ̀ bọ́. Òrùkẹ̀ Yorùbá nù. Àwa la nílùú. Àbí? Bẹ́ẹ̀ ni. Àbí ṣé òṣàbíbọ ló nílùú? Rárá o. Àwa la nílùú, àwa la lórin, àwa la àṣà wa ti dojú. Ẹ wo nílẹ̀ Yorùbá, àṣà wa ní gbogbo ayé, aṣọ tó ṣe ẹ mọ̀ mí kí n yán agbádá báyìí. Kábíyèsí. Kí n mú àpá báyìí. Kábíyèsí. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí o. Wọ́n wo àṣà yìí. Kábíyèsí o. Séèyàn lè wọ shirt and trouser kọ́. Kò easy. Àní tí ń bà jó, ní bá fi Yorùbá máa jó, ọba Yorùbá máa jó, àwa máa jó, àwọn ọ̀dàbí àwọn ọba yòókù, àwọn ọ̀dàbí ọba ìlú mi tí èjò nílẹ̀ Yorùbá. Kábíyèsí. Ẹ máa wo bí mo ṣe ju agbádá yìí, ẹ wo bí mo ṣe ju apá yìí, ṣé aṣọ yìí ló dáa jù láyé? Nínú aṣọ. Èèyàn ò lè fi shirt and trouser jójó afẹ́. Ẹ̀yin náà máa wọ kóòtù ńgbà kan kábíyèsí. Èèyàn àfi ń sọ fún ẹ pé àníṣe. Àwa náà mọ̀wé pé kíní ìwà ń bẹ̀. Ọba tó dé yìí. Ọ̀mọ̀wé ni. Kẹ́sẹ̀ ń gbé wọ́n mọ̀ fi Canada lẹ̀ pé ọya a gbọ́dọ̀ ìran Yorùbá a gbọ́dọ̀ lajú, ìran Yorùbá a gbọ́dọ̀ padà sí pé ohun tó ń lọ wá fèmí ṣe nílẹ̀ Yorùbá lélẹ̀. Kábíyèsí. Ohun tó wá fèmí ṣe ni. A dúpẹ́ púpọ̀ fún àlejò ìpẹ́ gbà wá lálejò. A dúpẹ́ o. Ọlọ́run ó jẹ́ ìpẹ́ fún wa o. Kọ́lá wọlé ọmọ Àdábánijà. Kẹ́ ẹ pẹ́ o. Àbọ̀ Olóòtú. Ẹ rà sà. Yóò dáa fún